Kókó Zaria ṣe wà ń ẹ bẹ̀. kálẹ̀ Ẹ káalẹ́ sà. wà ń bẹ o kálẹ̀ o. Ọlọ́run á máa fún yín ṣe Ọlọ́run á gbà fún yín o. Nǹkan tí ò bá ti yé àwọn míì kan tó ń sọ tí ò bá yé ẹ kò ń sọ̀rọ̀ ìjà. Àtàárọ̀ tó ti ń sọ̀rọ̀ ń bí mi rí kí wọ́n bú èèyàn kan, wọn ò bú àwọn kan, wọn ò bú èèyàn. So wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ tí ò yé wa ni pé gbogbo nǹkan tó ń kà yẹn gan ó yé mi lẹ́nu. Ìwọ tẹ́ ń kà yẹn láti sọ pé àmì mọ̀kàn wò ni èyí fún gan fóònù méjì mo ń lò mo ti fi ń gbọ́ mo ń gbọ́. So Ọlọ́run á fi gbogbo àmọ̀ náà. So ẹni bá kẹ́kọ̀ọ́ kó sọ̀rọ̀ ebú torí gbogbo nǹkan tó ń ṣe mímì ìṣírí ìjà kankan bẹ́ẹ̀ mi tí ì pẹ́ búyàn sí ẹ jẹ́ pé yé wa pé àwọn ọmọ Yorùbá ni wá, àwọn náà dẹ̀ ní èdè wa. So kí Islam tó dé Christian tó dé ọ̀sán ní nǹkan tá à ń ṣe. Kìíní kan ṣẹlẹ̀ ní ibi last week ó ní ẹlẹ́yà kan tó máa ń tó bá ti fẹ́ rí yàn àti tó bá rí àwọn bàbá àti yẹ assalamu alaikum kò ní kúnlẹ̀. Wọ́n bá wọn kó pé káàrò jíire wàá dọ̀bálẹ̀ fún abẹ́ bàbá àwọn afọkàn ẹ lórí àwa ṣàdúrà fún ẹ. Ìwọ tó bá jọkùnrin obìnrin wàá kúnlẹ̀ àmọ́ assalamu alaikum ẹ̀yọ́ ló lọ́lá jùlọ. Wọ́n á pè wọ́n ní má pé wọ́n sọ pé assalamu alaikum fún mi mọ́ o tọ́wọ́n kò fẹ́ kí mi kúnlẹ̀ kò kí mi. Àwọn kéèké mi ti wà ń sin wọn náà kọ́ wọn pé assalamu alaikum assalamu alaikum tó bá ti dọ̀ wọ́n ti ń tíyàn bá ti dọ̀bálẹ̀ kọ́nà tẹ̀ sànú yàn ni wọ́n tíyàn bá ti dọ̀bálẹ̀ sí ẹni tí a bá kúnlẹ̀ ilẹ̀ Yorùbá wa dẹni tó bá jí láàárọ̀ wàá kúnlẹ̀ fún ọmọ tó bí ẹ lọ́mọ ni á dẹ̀ ṣàdúrà fún ẹ àdúrà ẹ dẹ̀ mọ ẹ wàá dọ̀bálẹ̀ àárọ̀ assalamu alaikum ọ̀sán assalamu alaikum wọ́n ní nǹkan tó lọ́lá jùlọ ni ṣé bédè ni gbogbo wọn tẹ́ka níbi irun yẹn mò ń wò pé ṣé eré ni àbó òótọ́ òṣèlú wa ń ká yẹn pé ṣé gbogbo nǹkan tá à ń ká àdàbà ń kírun nìyẹn tó àwọn kan wà bí nsìn ó máa dàbí idán lójú wọn àṣé ọ̀rọ̀ ni àbó òótọ́. Lóhùn ṣé tí gbogbo wa ò bá gbọ́ lárúbáwá ní ẹgbẹ́ Yorùbá yẹn mo ti ní kó bá mi lọ wá Yorùbá kọ̀ọ̀rá ní ẹ wà. Òní mo ní kó lọ bá mi wá náà yìí mú ẹjọ́ àgùkù kò sí ìjà ẹ̀yìn tó bá gbé ìjà wá bèbí gọ́. ok tó mi nírọ̀ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á máa fún yín ṣe kò ní gọ́ aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ẹ ṣe. Ẹ ṣe gan sà. So bí ó ṣe jẹ́ náà ni àwa náà ti máa ń sọ ẹ̀yin náà dẹ́ gbọ́ pé ẹ̀sìn Islam ó wá láti wá ba everything tó bá bá ó máa wá bàjẹ́ ni wọ́n fẹ́ replace ẹ̀ pẹ̀lú wọ́n fẹ́ fulanize wa kan arabize wa pẹ̀lú another person's culture. Wọ́n máa ní ẹ má kúnlẹ̀ kí ìyá yín ẹ má dọ̀bálẹ̀ kí bàbá yín and all that. So gbogbo àwọn nǹkan yẹn dẹ̀ ní ilẹ̀ Yorùbá ni bí ọmọ Yorùbá ni wá ò kí ń ṣe Lárúbáwá àṣà tọ̀húnrìn wa ni lè wá gbé lé orí tọ̀dọ̀ tiwa. So bí pé káwa náà gbé tọ̀dọ̀ tiwa ká lọ bá wọn Lárúbáwá pé ẹ máa ṣe ní ìgbà náà báwo làwa ṣe máa wá gba tiwọn. Ó jẹ́ tún wà nù Kùránì wípé Kùránì asọ̀kalẹ̀ ní èdè Lárúbáwá fún àwọn ọmọ Lárúbáwá. Tó bá yẹ pa aṣọ Kùránì kalẹ̀ ní èdè míì yàtọ̀ sí èdè Lárúbáwá àwọn ọmọ Lárúbáwá ò ní gbàgbọ́. Tí wọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá tó wọ́n á sọ Kùránì kalẹ̀ ní èdè Lárúbáwá tí wọ́n wá lọ gbàgbọ́ definitely ó gọ̀ nìyẹn. Torí àwọn ọmọ Lárúbáwá ń kọ́ síbẹ̀ sínú Kùránì wọn pé àwọn ò ní gbàgbọ́ tó bá wá lédè míì. Báwo ló ṣe máa gbà nǹkan tí ò ń ṣe díẹ̀ báwo ló máa gbàgbọ́. So ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ronú. So báyìí sìn ẹ send request láti ìsàlẹ̀. Má tó pa mí lẹ́rìn láti pé àwọn tí wọn bá gbà à ń ṣe bí ẹ̀fẹ̀ kò ní lè dàbí pé wọ́n kàn wọ́n lábùkún sóyè yín. So ó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì fún gbogbo ọmọ Yorùbá kí wọ́n mọ oríkì ìdílé wọn
kọ́dẹ̀ tó mọ orúkọ ara wọn àti oríkì ìlú wọn. Kò ń ṣe fáwọn ọmọ Yorùbá kankan máa jẹ́ ẹrú ayé, àwa la máa mọ ìtàn Bíbélì, àwa la máa mọ ìtàn Kùránì, gbogbo bó ṣe bínú àmọ́. Bọ̀ kí wá lóde tí a mọ ìtàn ilé wa lásán, torí tá a bá sọ fẹ́ dòmí ẹlòmíà ní Yorùbá ò lákọọ́lẹ̀. Ìwọ tó ní Yorùbá ò lákọọ́lẹ̀, ìwọ tó lè kí oríkì ìdílé ẹ lásán, wà wá máa bẹnu àtẹ́lu àwa Yorùbá. Ṣé pé ẹ kẹ́ dọwọ́ bojú, mo máa ń ràn wọ́n kan máa ní ẹ kí náà bàbá yín ṣe. Àwọn ẹlẹ́sìn ló máa ń sọ bẹ́ẹ̀, Kírísítẹ́nì máa ń sọ, Mùsùlùmí náà máa ń sọ. Tó bá ti di pé a fẹ́ sọ̀rọ̀ dẹ Yorùbá, wọ́n á máa yọra wọn kúrò ńbẹ̀ pé kí ni àwọn bàbá yín ṣe, wọ́n máa yọ ara wọn. Bọ́ ẹ wò ń sìn kí wọ́n kí oríkì ìdílé wọn wọn ò mọ̀, wọ́n dẹ̀ mọ ìtàn ọmọ bàbá kápẹ́ńtà, wọ́n mọ ìtàn Muhammadu. Nǹkan tá à ń sọ nìyẹn, ẹ ṣe ẹ̀tẹ̀síwájú. Mr. Adébọ́lá ẹ lè gbóhùn sókè. pẹ̀lú orúkọ èmi tẹ gbé lọmọ wáyé o. Olúfadé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún tó kó Okay. Yorùbá rúbọ ọmọ agúnyán tó kó bọ̀ wá bọ́ọ̀sà. Jìgì kwáyẹ̀tì. Lárẹ̀wájú ni mí apásábara ló mú gidigidi ìfagunya òròlú amúra àjà bí ẹni mọ̀ tẹ́lẹ̀. Káàbọ̀ yá yìí. Òṣàgbélé ọ̀ràn kò bẹ̀rẹ̀ ń sẹ́ lọ́kọ̀ mo pé lọ́lá jẹ́ orísànpọ̀n náà pọ̀ ní gàlégàlé jẹ́ sàkóńbárí arówó dẹrù oògùn. Nkẹ́ ò ní í ṣe ọ́. Olúfadé ni mí ọmọ bí gbìngbìn so bí gbìngbìn òṣò olúmọ bí gbìngbìn so bí gbìngbìn ọ̀dẹ̀. Èwo là bá mú bá dé ọ̀rọ̀ olúbóró olúbá sunkún lálẹ́ Olúfadé ọmọ ẹyẹdùn ọ̀ràn làlú lọ. Yóò dáa fún ìyá yìí. Àgbàlagbà gbìgbò wọn ọdún wẹrẹ ìrébòsà. Àjẹlóró olúmọ kẹ́ẹ́lá àgbàrọ̀ ńlẹ̀ fún. Nkẹ́ ò ní í Ẹ ṣe má ọ́. padé láwẹ̀ lábẹ́ erímọ ẹrú ilé wa ní ìtọ́sẹ́. Bó ṣe Ìwọ jẹ́ fàbẹ nìyẹn. wọn á sì mọ́ ta kàìnkàìn. Bẹ́ẹ̀ Ọmọ ni. bíbí inú aládì ikú wọn sọ pa àgbọ̀dọ̀ jẹkun bá pakun amókun tọrẹ bàbá mi pòdù ọ̀yà èèfó lódì láwẹ̀. Bó ṣe jẹ́ Àjẹlóró nìyẹn. olúmọ kẹ́ẹ́lá àgbàrọ̀ ńlẹ̀ fún. Ẹ má padé láwẹ̀ lábìsẹ̀ ìgbà orí ni bàbá wa fi mú mi. Bẹ́ẹ̀ Ẹ̀jẹ̀ ni. èèyàn ní bàbá òrò olúbù inú oru láwẹ̀ eegun afọ́jú ń bàbá tàwa fi tẹ̀pá òṣòro kíso àwa látẹ gbígbẹ kó sóje bàbá mi lọ tẹ kúta bó tòrò Olúfadé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ ládé wọn mọ̀ pé Aláàfin Ọ̀ládé ebi adé aládìkún la gbà fáláàfin Olúfadé ọmọ akọ̀yẹ tí dájá orí igi yéènì rémọ kẹ nísàlẹ̀ àwẹ̀ adélàwẹ̀ ọmọ aládé òdi bàbá Nkẹ́ ò wa ní í díẹ̀ ṣe sí ọ́ ìyá fún yìí. ká tún wá dé ẹ̀gún pẹ̀lú Olúfadé ká ṣe bí eré ká wá dé ṣẹ̀ṣẹ̀ fún olùmọ kẹkùn ọ̀nì ìjìgbò Olúfadé ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún òtókó Yorùbá ọmọ agúnyán tó kó bọ̀ wá bọ́ọ̀sà. Òròlú ni mí mo kóyọ̀ ọmọ jàtẹ́ Olúfadé mo lépo lé mo ya jí lámi ní funfun mo lẹ́ni ilé wọn máa sùn lórí ẹ̀ẹ̀kan mo rìn ọwọ́ balùwẹ̀ láàjìn àjẹlóró olú ọmọ kẹ́ẹ́lá àgbàrún lè fún òròlú orí níwẹ̀ wọn wẹsẹ̀ òròlú orí níwẹ̀ wọn wẹ̀ kàìnkàìn òròlú orí níwẹ̀ lọ́wọ́ Olúfadé ìgbà ọlọ́mọge ní ìtọ́sẹ̀ ẹjọ́ mi níná mi lè tọ̀nà. Ìyá wa kẹ́ tó lọ, ẹ bá wa kí oríkì ìlú bàbá wa Kókó Zaria. Ìyá wa ti ní 15k àwọn èèyàn kan láwọn máa add 10k fún wọn. Bóyá wọ́n sì máa Ẹ lo power bank yín. MS ìlú wo ni wọ́n pe ìlú bàbá wa Kókó Zaria lẹ́ẹ̀kan yẹn? máa jẹ òun yẹn lọ ẹ wo ara mi ti ń sóògìrì. Kí ni sóògì? Ẹyẹ bomi tútù sára. MS ẹnìkan dárúkọ ìlú wọn lẹ́ẹ̀kan. Ẹnìkan náà ti á di 20k Big Jose. Bàbá Kókó Zaria. Kẹ́sà ṣẹ́ ń gbọ́ wa sà. ọmọ olómù apẹ̀rán ni ẹlẹ́ ilé bàbá ọmọ ni ọmọ olóhùn olómù apẹ̀rán apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ òkòrè tẹ́ni ti alákòókò ya jẹ́ ìgbàjà ni ya. àsìngbàlẹ́sìngbà lọ́nà tó mú iye ewu wọn ti dómù o wọn ṣeun àdọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yóò yan yẹ ti ọ dómù wọn àdọ̀tún bá ń tẹ́ yóò yẹ ọ ọmọ bẹ́wúrẹ́ gúdúgbẹ́ bá sọnù ló mú yóò yẹ ọ nílé yóò yín yẹ wọ́n ọ. ti ní ẹ mọ̀mọ́ mú lọ mi bàbá ta ní ìṣẹ́pẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn gún fún bọ̀ yóò lọ́jọ́ yẹ ọ lọ́ba yóò yẹ sọnù ọ. ló mú nílé yín wọ́n ti ní ẹ mọ̀mọ́ mú lọ mi bàbá ta ní bá wọn ṣẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran ó àmọ́ jẹ tó bá jẹ́ pé ó wúndí jẹ àkàn rògbòdò rògbòdò ó jẹ mí 50,000. tọ́lẹ́dán lọ́rùn tọ́ta jíire lọ́ba sọnù ló mú nílé yín wọ́n ti ní ẹ mọ̀mọ́ rẹ lẹ́sẹ̀ wẹ́ lẹ́sìn ní kẹran wá torí ẹ̀yìn ló máa rọ́pọ́n ńlá jomi toro ẹ̀sìn ọmọ gbáyẹ́kẹ́ àrírí oko kọ́ gbọ́dọ̀ gbáyẹ́kẹ́ lójú oníṣẹ́ o bí wọ́n bá gbáyẹ́kẹ́ lójú oníṣẹ́ bàbá wọn ní mú wọn jẹ
ìyá mi ń pọ̀n mí lọ́wọ́ la lọ sílé olóhùn apẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ ìgbà tó di láàrin àjìdùndùn mo bá ń gbọ́ papapì lójú òde mo ní ìyá èmi ní í ṣe papapì lójú òde ìyá ní yàrá dákẹ́ wọn lálejò yìí sọ òbèrè lẹ́yìn ìgbà tó wá di láàárọ̀ kùtùkùtù ìyá mi gbé mi sẹ́sẹ̀ ọwọ́ ẹ̀mí ro kí n pa mí lọ́mọ lọ́sẹ̀ lára mo ní ìyá já lọ́wọ́ ohun tí ń ṣe papapì lójú òde ìgbà tá a dẹ́kun lé olómùhùn apẹ̀ràn bàbá mi Koko Zaria ìgbà tá a dẹ́kun lé olóhùn apẹ̀ràn o la bá wọn níbi tí wọ́n gbé ń fi yan fa odi kára iyán ò lọ́wọ́ iyán ò lẹ́sẹ̀ iyán gugi léreko léreko ẹ̀yin làsìgbà tí ń bẹ lọ́nà tó òmù ọmọ olóhùn apẹ̀ràn ọmọ alára alágogo dẹ àsìgbà tí ń bẹ lọ́nà tó òmù bàbá wa Koko Zaria ní ṣìṣe ìgbà tí ń dùn yé Elédùmarè oníjọ́ tán iwájú lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ní rẹ̀ iwájú lọ lérin lọ iwájú ń lọ pa ẹ̀bì tí ń ré sí. ms àbí àkọ́bí ọlọ́ba níbo ni kí n tún lọ. ṣé ẹ bá wa lọ Ìbàdàn ẹ wá dìde kan lọ gba kí ẹ bá wa lọ Ìbàdàn àtẹ̀jọba tuntun nìbàdàn ni. ẹ járe lé wọn nìbàdàn nílé Olúyọ̀lé ilé bàbá wa ilé Ládọjà ilé ọba tuntun tó jẹ́ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfitó òṣèwìn bọ ẹni ọfà dábọ̀ dí Ìbàdàn yọ ká tó pẹ́ni tó fi tiẹ̀ bọ́lẹ̀ Ìbàdàn òjìgbín ọmọ àfitó òṣèwìn bàrólú owó ni wọ́n ọmọ arékún kékeré sí mọ́dẹ́nu ilé ọkọ tó nítaná kálukú lọ́jọ́ ìyá rẹ̀ lójú Ìbàdàn òjìgbín ọmọ àfitó òṣèwìn bọ Ìbàdàn tí mú ẹrú tí ẹrú rẹ̀ náà ń mẹ́rù abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun àwọn ni wọ́n jọ gbégóganre wá wo ìran wọn láfàdàmọ jágùn jayé ogun òkó Ìbàdàn rí olórí ológun ní ìran bàbá wọn Ìbàdàn òjìgbín ọmọ àfi tó òṣèwìn bọ àyíwálé ayé lárùn kankan lára ìjà gbóròmọ tí ẹ láàrùn Ìbàdàn àṣemọsùmọtọ ní tẹkọlé Olúyọ̀lé ní ìjàrá àdúgbò gbogbo lógun Ìbàdàn lú Bíkúnlé Ìbàdàn lú Ògúnmọ́lá olódò ògbó kẹrìkẹrì lójú ogun ọbọ kẹmbẹrẹ bíi ìjà káàdì àgbàlá Bíkúnlé ti tó Kòkó sáré àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómìn lọ ẹni ẹ bá rí ẹbí Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ẹja mọ ṣe tètè bí àwọ bàbá àsọnà ẹni. ẹ bá lọ Ṣakí. ọmọ Ṣakí nílé Ṣàkànbí ọlọ́ba lọ́wọ́ láti Ṣakí ọmọ Ṣakí nílé Ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ wọn ọ̀rọ̀ bàbà ọmọ òkè túlùtùlùtùlù gbọ́ àṣàbàrí gbòrùrù níwájú ológun àṣàbàrí ọ̀kọjà ológun náà ní kárẹ̀ mi náà ní kárẹ̀ bàbá mi tó ní í ṣe ọmọ àgbò dúdú tá a mú pàṣàbàrí ọmọ ẹṣin dúdú tá a mú bológun. bó ṣe jẹ́ nìyẹn. Ṣakí nílé ọmọ Ògún ọ̀rọ̀ kin adẹ̀rín ọ̀pẹja àfiwọ̀n wọn ò péjò ilé Ògún lákàyè ọlọ́rọ̀ ọkọ mi yan kan bí ọgbẹ́ bàbá wa Ògún ó gbé ọ̀yá yìí. Ògún lẹ̀ jákélé bí ara àjámọ̀ ọmọ asunkun péjì ọmọ rọ́wọ́rọ́wọ́ bí alágbẹ̀dẹ ọba rọ́wọ́ ọmọ fínà bí alágbẹ̀dẹ ọba fínà tọlọ́kọta ládàá wọn mọ̀ sùn sọ́nà oko wọn àlejò ní gbé ti mú wọn nírin jẹ wọn àlejò gbọ́jọ́ ti mú wọn nírin jẹ èso ọ̀sọ̀gbẹ̀rì kó fẹ́yìn dán òjé wò yọ ọmọ mọ̀mọ́ pé yín alágbẹ̀dẹ ọ̀ràn rin ilé Ògún alágbẹ̀dẹ ọkọ ọmọ sọ kí odò tàná ni bàbá yín jẹ ọmọ kó ọjọ́ kejì kíkan níkan àtọjọ́ kejì wọn a sì mọ ọrùn kà sí ọmọ gbàgèlè àṣà wọn gbàgèlè àṣà ọmọ gbàfìlà wọn gbàfìlà àní tó bá di lálẹ́ mọ̀ ń bọ̀ wá lọ́mọ yahoo fi dógba nínú ọkọ ọmọ àdúgbò lájà bí òkútélé ẹlẹ ọmọ. Ta ló lọ ń pè mí ní táìmù yìí owó yín mà ti fẹ́ wọ 100k. ọmọ Ṣakí nílé ó wà máa dá mi lóhùn ẹ̀yìn ni ń ké sí. ẹ ṣe ìyàwó ẹ máa bá a lọ sí Lagos State ní àdúgbò àwọn olówó Èkó. Àkókò. Èkó àlọ Èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ. ilé Èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ là ń lọ ọmọ arábájá nù mí. sẹ́yìn gbọ́ mi. mọ wọ dẹdẹ mọ tẹ́lẹ̀ ẹrọ fọ. wọ́n ní ẹnìkan láwọn ti mẹ́sẹ̀gì Big Joes wọ́n láwọn fẹ́ àdé 10,000 fún owó tẹ́fẹ́ fún ìyá wa yìí pé àwọn máa. orí gbogbo ẹsẹ̀ owó wọn ti fẹ́ pé owó wọn ti fẹ́ pé 100k gan wa.
ẹ ṣé mo dúpẹ́ owó gbogbo ọwọ́ tó fún mi lówó ẹ̀ ní fọwọ́ náà sí mo ẹ̀yìn ẹ̀dá àgbájọ ẹ̀ ní tẹ́ láíláí bàbá Koko Zaria ìran ó láwọn Yorùbá máa ò fún wọn ní ní rẹ̀ ẹ̀yìn 50,000 o. ẹni bàbá Koko Zaria náà láwọn máa fún yín 50,000. ẹ jọ bàbá mi Koko Zaria mo dúpẹ́ owó ẹ̀ ní ṣìṣe ẹnìkan ìrọwọ́ bíbù lára omi iwájú lọ lérí lọ iwájú lọ pẹ́ẹ́bì tí ń ré sí ẹ̀dá àgbájọ ẹ̀ ní tẹ́láíláí ẹ̀ ní wàkísà kẹ́yìn aṣọ gidi ẹ̀ ní bá wọn wá àṣẹ wúre kẹ́yìn gbèsè àṣẹ o. ẹ ṣé mo dúpẹ́ o. ọyẹ ẹ bá wa lọ sí Lagos State. Àkànbí ẹ járe lé ẹ̀kọ́ arọ́ mi sálẹ̀ ẹgbẹ́lẹ́gbẹ́ ọmọ arábájá nu omi wọ́n dẹ̀ wàá múná dé ẹ ṣáàjì fóònù. mọ́wọ́ dẹ̀dẹ̀ mọ́tẹ́lẹ̀ ẹ̀rọ ọ̀fọ̀ ọmọ kútere ni wọ́n máa sá lóògùn òòsà ní ẹsẹ̀ ẹ má sọ ọmọ kútere òòsà agbowó òòsà agbóbi kútere agbódìdí ẹni lọ́wọ́ ẹni ilé ẹ̀kọ́ arọ́ mi sálẹ̀ ẹgbẹ́lẹ́gbẹ́ ọmọ omi lọ́tún o ọmọ ọ̀sà lósì ọmọ àbàtàbùtù bá bomi kómi ọmọ àbàtàbùtù bá bodò kodò nínú ilé àwọn bàbá tó bí wọn lọ́mọ àwọn lọ́mọ Òṣùpá lé wọn ti ní oògùn ẹni ọwọ́ rẹ̀ bá tó kọ́ lọ tún ṣe ilé ẹ̀kọ́ arómi sálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀. ẹ bá wa lọ sákòókò Big Joe títí ń bá mi jà. Àkókò really okay mi really wà familiar pẹ̀lú àwọn Ondo yẹn o ṣé Ondo ṣẹ́ni tó jákòókò wà bí tó lè kí bí 2 lines tí màá fi mọ̀ tó sí èsì tán lọ. Big Joe ní ọ̀fẹ́ jẹ́ báwọn. àlẹ́ àwọn járáǹkì Big Joe. kán kí 2 lines nínú oríkì wọn màá mọ̀ bẹ̀. ìyá wa ẹni ṣẹlẹ̀ bá wa kí Muhammadu. Muhammadu èso Yorùbá kò sí ní wọn ní orígun wọn lóríkì wọn ò ní. ó dà kí mo rí tí àfa làwálì kan ó dà kan náà mo rí kí ó dà kan fẹ́ wá sókè. ẹjọ ìyá wa ẹjọ Big Joe 1 minute àfa kan ti àfa yẹn ẹ má bínú èèyàn wa àfa yẹn ti máa ń message me for the past few weeks now pé nǹkan tá à ń sọ irọ́ ni ó dẹ̀ ti máa ń pè wọlé lóríṣiríṣi rẹ̀ nísìnyí báyìí ó náà ti wà ń bì mo dẹ̀ ti rí àfa làwà so nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn a kàn máa sáré pause few minutes a fẹ́ gbé àfa yẹn sókè ìyá wa tó ń kì wá ẹ dúró torí ẹ ò tí ì kí èmi so Big Joe ẹ yẹ kí n sáré lo space yín kí n gbé àfa yẹn wá sókè a fẹ́ gbọ́ nǹkan tá àfa yẹn fẹ́ sọ so ẹ̀yin èèyàn wa ẹ power tap so àfa Lawal ẹ yẹ kí n gbé mo ti accept àfa Lawal ẹ máa bọ̀ lókè báyẹn wọ́n ti wà lókè already. ó ṣe ń roll ẹ make sure pé network yín dá. kò tí àfa yẹn tó wọlé fún ẹni tí ò bá mọ̀ nípa oríkì Muhammadu ni Akẹ́yìndé dẹ̀gbọ́n Adéwálé owó baba Fatima ó ba ayé jẹ́ bọ̀rún jẹ́ ó bọ̀nà jẹ́ fún ọmọlẹ́yìn rẹ̀ bó ṣe ń bá yàrá ṣe ló ń bọ́mọdé ṣe ló ń bẹ́ran ṣe ló ń bòkú ṣe adémọlọmọ oríkì Muhammadu mi bá kí á ò dùn mí. àfa Lawal ló yẹ tán Mike àfa Lawal ẹ ti pa ẹ kálẹ́ ẹ kálẹ́ so bó ṣe jẹ́ pé ṣe é ké. ẹdí kan kí wa ní ms wọn kí wa ẹ má rọ sí wọn. ó wà pẹ̀lú mọ́. ẹ kálẹ́ sáà àfa Lawal. ẹ kálẹ́ ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni sà. ẹ kú àtótónu. ẹ wo Ọlọ́run ló lórí bẹ́ẹ̀. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. àmì àṣẹ. Ọlọ́run fi gbogbo wa mọ̀ náà. ms Àkànbí gbogbo ẹjọ ẹ má bínú so ẹ jẹ́ ká ṣe báyìí tí àfa Lawal tó bọ́ sórí ètò ìsìlámù tí wọ́n bá wá so à ń ṣe give away tẹ́yìn náà bá lè kẹ́lẹ̀ jẹ ìwúlò ẹ̀ bí akẹ́kẹ́ oríkì ìdílé yín ṣe gẹ̀ẹ́tì à ń fún àwọn èèyàn tó bá kí oríkì ìdílé wọn ní ẹ̀bùn. so inú mi ẹ máa gbọ́ bàbá inú mi máa ẹ bá tiẹ̀ tó lè bá wa dá sí láti ilẹ̀ ṣẹ́gbọ́. ṣe rí ohun tí àwa dí ọkàn ojú gbogbo àwọn onídìí bàbá ẹkàn jẹ́ ká ṣe ẹkàn tí ẹ fún wa ẹ máa jọ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn ẹkàn tí ẹ kí oríkì ìdílé yín ẹ jọ ẹ ṣe bàbá. bàbá àgbàlagbà ni wọn máa mọ oríkì ìdílé wọn náà. nípa oríkì èmi ò gẹ́tì nǹkan tó ń sọ nǹkan táwọn gbé sọ́kàn ó ju oríkì lọ nǹkan tó ń sọ yẹn kì í ṣe lẹ́yìn ikú Mr. Lawal ẹjọ akẹ́kẹ́ kan Mr. Lawal máa ṣe ń ṣe oríkì yẹn ìlànà ní lọ́dọ̀ tiwọn.
náà Mr. náà Malik mo mọ̀ ẹni sùn Mr. Lawal ẹ jọ̀ọ́ a kàn fẹ́ bí dábàá tí ẹ fẹ́ ẹ̀bùn ẹ kàn tí ẹ kí oríkì ìdílé yín fún wa gẹ́gẹ́ bí ètò tá à ń ṣe á máa tẹ̀síwájú ẹ ṣé bàbá. ṣe rí tí ẹ bá ti rẹ́dì fún tá a fẹ́ sọ ok ẹ lè àti jẹ́ rẹ́dí ẹjẹ́ ẹ lè àtẹ̀síwájú lọ fún ẹ ṣé ó yẹ ẹjẹ́ àmà lọ. so nípa torí èmi ti sọ̀rọ̀ nípa ẹ̀yin lẹ mú so àyà kan wá nínú àwọn nǹkan wo lẹ ní a máa ń kà pé kò rí bẹ́ẹ̀ so ká lè bẹ̀rẹ̀ pápápá ẹ ṣé bí ẹ mú àyà fọ́nrán kan wo wá lẹ wò tẹ ní kò rí bẹ́ẹ̀ tẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí bọ̀ torí tó tá à ń ṣe lálẹ́ à ń sọ nípa pé gbogbo mùsùlùmí ló máa jóná àmọ́ tó bá jẹ́ yẹn kan lè bá wa ewu lẹ́yìn tí wò tẹ ní pé níbo lẹ irọ́ là ń ti pa ká lè bá yín sọ níbo lẹ ti rí pé gbogbo mùsùlùmí ti ẹ máa máa gbọ́ jóná a máa débẹ̀ a máa fún nínú yín àkọọ́lẹ̀ wo ni lẹ́rìí a máa fún yín lẹ́rìí mò ń sọ pé fọ́nrán wo lẹ wò fídíò wo lẹ wò tẹ sọ pé irọ́ là ń pa ká lè jọ kà á fúnra wa kí gbogbo ayé rí ń sìn. ó pọ́sibù kó jásí pé ń tẹ sọ̀rọ̀ lé lórí yẹn náà ni ok ẹ nípa jẹ́ pé àlọ́ ẹni gbogbo so a rí mùsùlùmí pé ló gbogbo máa jóná muslim ló máa wọná ló máa jóná ò bá kírun ò bá kò gbà sí ní tó jọ gbogbo wọn ló bẹ́ẹ̀ máa jóná so bismillah ms ẹ bá wa ṣe kúrán yẹn suratu Maryam 1965 day 72 ẹ ṣe so. Muhammadu lẹ́ni tọ́lọ́hún lẹ́ni tá làwù fẹ́ aláàlóràn ó ọ̀gbìn sì rán máa sí ṣe gbogbo yàn ní ìlú Mẹ́kà pàṣípàyọ̀ ó lè bọ́ ọmọdé ẹ rí tẹ bá fẹ́ obìnrin bá gbà. wọn ò bá yín wí bàbá wọn ń kọrin ni o so wọn fẹ́ bá yín gbé kúrán nìyẹn jáde so. ó jẹ́ orin tán kọ yẹ wọn ò ní jẹ́ kí a ọ̀rẹ́ sẹ́kì no wọn tó bá gbé kúrán dì wọn agbọ́ra wáyé wọn máa fi wálẹ̀ ẹ ṣe so wọn máa gbé dé nsìn bọ́dọ̀ tó dé kí bí má kàn dákẹ́ lọ lọ́kàn ṣe ń kọrin. ó yá ó ti wà ń bẹ̀ ẹ lè má bá wa kà bàbá fa ok ẹ tẹ̀síwájú bàbá. kò ń ṣe fake account wọ́n kò ń ṣe ẹjọ account sí àfáà tó mọ kùránì dàda tó ń wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹ má ṣe yọnu pa yẹn ẹ sọdá ka tí n bá ń kúrán kà lọ àfa ẹ má làwa ṣe náà yọnu ẹ ka kúrán lọ. ẹni suratu Maryama ayàwó lẹ pé láti 65 kúrán ayàwó 1965 láti 65 afẹ́ka a máa ẹni kà dé 72 ṣẹ́ẹ́rí tẹ́ bá ó n tí mo sọ gangan ni ṣẹ́ẹ́rí tẹ́ bá fẹ́ ọ̀rá sáǹdì ọ̀rọ̀ yẹn dáadáa ibẹ̀ yẹn kọ́ lọ́rọ̀ yẹn gangan ti bẹ̀rẹ̀ ok ṣé ká ẹ bí bàbá bá ẹ ṣe kàn wọ́n ẹ bá wa so kà á lọ tẹ bá ti ń kà tẹ́ kẹ bá wá ṣe ṣàlàyé fún wa sóye yín sà ẹ kà ẹ bá wa tẹ̀síwájú. ṣẹ́ẹ́rí ẹ jẹ́ ká gbé kọ́rọ̀ yẹn lè yọ ẹ jẹ́ ká gbé látòrí 59 ṣẹ́gbọ́ ok ẹ bẹ́ẹ̀ bá náà wa ti gbé sí bẹ̀rẹ̀ àwọn 59 ọ̀rọ̀ yẹn ok ẹ̀hẹ́n. ẹ bá fẹ́ kà ibi láti tí wọn àná lè gbé sí ó yá. bisimilayi rahman ṣé ń gbọ́ mi a ti wà ń bẹ̀ ọlọ́ni Allah ọlọ́ni fakalafa mi ń bá di kulefa adọ́wù sọ́láàtà wàtàbáwù sàwátì fasáfà yòlè káwọnà gáyà àyà 59 yẹn ṣé kí lè fẹ́ sàmì fún ṣé ọ̀rọ̀ àmì lélẹ́yìí ni tẹ bá gbọ́ tùmọ̀ tí mo gbọ́ ń sin òtúmọ̀ tí ọlọ́run sọ ń bẹ̀ ń sìn tí ẹ lè sàmì rárá àmì kí ni. bẹ́ẹ̀ kò sí àyà kùránì tí ò kì í ṣàdúrà. rárá o èmi ti sọ́njọ́ yẹ bóyá ti gbàgbé ni ní orúkọ ọmọ mi kan lórúkọ tá a lò Ọlámídé tá a lò ń jọ yẹ mi ò ti ṣàlàyé fún yín o mo ní téèyàn bá fẹ́ ṣàdúrà tó bá gbédè lárúbáwá tó túmọ̀ ṣàdúrà ó lè fi ṣàdúrà. bẹ́ẹ̀ nínú kùránì kò ṣàdúrà bẹ́ẹ̀ nìyẹn. ẹ bá ka àyà mi ẹ lè débò mi tó yẹ pé àwọn ànábì Ọlọ́run ṣàdúrà o. bẹ́ẹ̀ àyà kan wà ní kùránì tí yóò lè fi kírun àfà. àyà wò lẹni ẹ má ti lọ síbẹ̀ yẹ èyí tẹ kọ́kọ́ mú wá nípa pé gbogbo mùsùlùmí yóò wọ̀ náà ẹ̀dá kọ́kọ́ kílẹ̀ ká máa mú ní wàǹgbà wà. ẹ má ẹ̀kọ́ tí ì lọ bò mí. ó yẹ ẹ máa gbọ́ tùmẹ̀ ẹ mẹsẹ̀ báwọn gbé lọ sí. Ọlọ́run ní fàkàlàfà mi ń bá di gúlífà 59 ìjọ tí mo bá yín sọ̀rọ̀ ẹ tún nǹkan tẹ kà ní lárúbáwá ẹ tún lédè Yorùbá ẹ ti kà lárúbáwá tún lédè Yorùbá. Ọlọ́run ní sọ̀rọ̀ pé ó ní tí òjíṣẹ́ ànábì mọ́mọ́ Ọlọ́run gangan Ọlọ́run ó ní tí ànábì bá lọ tán àtàwọn tó ń ti sàlẹ́sà tán bẹ̀rù wọn Ọlọ́run ní àwọn tó jẹ àrólé òní fàkàlàfà mi ń bá di ẹ̀rọ àwọn tó jẹ àrólé tó láwọn wà nípò àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì Ọlọ́run kàlífà ní àwọn àrólé yìí Ọlọ́run ní tó máa ṣẹlẹ̀ sí wọn àdọ́wù sọ̀látà wọ́n máa lọ ìrun láre òun náà lè fi rí àwọn afá àtàbà lọ ṣe súná owó tó ń gbà ń bẹ̀ wọn ti ẹ̀rí àti kírun àdọ́wù sọ̀látà Ọlọ́run máa lọ ògbó wọn ti ẹ̀rí onífin Ọlọ́run máa yẹ̀yẹ́ rẹ̀
bí ká sọ pé ní ọyá o ẹ tẹ́wọ́ o ẹ já ka súrátù yàsẹ́ máa tẹ́wọ́ 419 ní gbogbo wọn yẹn. bàbá ẹjọ ó ní ẹ má dà máa yà nǹkan tẹ bá kà àdọ́wùsọ Mr. Lawal ṣe wà ń bẹ nǹkan tẹ bá ti kà ẹ kàn tún fún wa ẹ mọ wà jẹ kí mẹ́rin máa iṣẹ́ gbọ́ ẹjọ ẹ ṣe bàbá. ó lè yé dáadáa nítorí tẹ́ bá ti ní ká ka Kùránì kan wá sí la fẹ́ ṣe yẹn ẹ máa fara balẹ̀ fún máa ń ṣe gbọ́. nǹkan tẹ bá ti kà Mr. Lawal òun ní kẹ tú wà lóye gbogbo èèyàn ṣe gbọ́ àfa Lawal òun náà mọ̀ ń bá tú ti ka òun náà mọ̀ ń tú ẹ tú fún wa ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣe. so ọ̀nà wọn máa lọ ìrún láre wọ́tà bá wùsà wátà ọ wá nílò yòóyin ayé kádàkádà náà ló máa wù wọ́n fàsáfà yùlìkáwọ́ náà gàyà ọlọ́ọ̀ni láìpẹ́ fàsáfà mi ni pé láìpẹ́ o yùlìkáwọ́ náà ó tì wọ́n bọ gàyà iná kàtà pè ní gàyà látara pé ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà àyà yìí ń lọ bá wọn ṣẹgbọ́ ó wá ní ilá yẹmí ni àyàfi máa ń tábà àyàfi àwọn tábà túbá o tí wọ́n tẹ̀lé ní tí Kùránì sọ wàá mọ̀ ní tẹ́lẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ pé àtìrí àti bí ọlọ́run ló ń ṣe wàá mílò sọ́ọ̀lì wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ eré fáwùláìkà yàdìkúlù jànẹ́tì ọlọ́run ní iye irú àti ẹ̀ta túbá yìí wọ́n wà lùjẹ́ náà wàlájú sí làwọn náà ṣe ọlọ́run ní èmi ọlọ́run ní ṣàbòsí kankan o náà àyà 60 lọ báwọn àyà 61 ó wá ní jànẹ́tì ẹ̀rí àlùjẹ́ tó ń wí adínní àlùjẹ́ ní jẹ̀dá ni láti wàá dàrọ̀ mọ́ ni láti yìí tó jáde pé wàá dàrá tọ́lọ́wọ́n bá àjọ kí ayé ṣe ládéhùn ìbáàdùn fún àwọn ẹrúsìn rẹ̀ bìlìgébì àwọn tó ń sin náà ní kọ̀kọ̀ tí ó pé sin náà ní ọlọ́run kárí mi ìnáwó ó ní àwọn táwọn wí yìí kánà wọ́n ń bẹ̀rẹ̀ pé wàádù màtíyà ó ní tó ń sọ yàdé tó ń sọ yìí o yóò dé màtíyà mí ni pé yóò padà dé o ayé àsìtì wọn sọ báyìí ó wá ní láńjásí màwú náà fi yá ó ní wọn ní gbọ́ ọ̀rọ̀ kankan níbẹ̀ nínú àlùjánnà yìí o lágíwá àwọn ọ̀rọ̀ burúkú ilá sàlámù àyàfi ọ̀la ìwọ náà là ọ̀rọ̀ ju ọ̀la wọ́n làwọn ó ní yóò máa bẹ fún ọ nílò ọ̀jọ̀ rísíkì wọn ìjẹ́ ẹ̀mú kò tí pẹ́ ń ṣiṣẹ́ mọ́ ọ̀fẹ́ nìjẹ́ ẹ̀mú lọ́hùn fi há lọ́hùn búkìrọ̀tà ó wá ní láàárọ̀ wàásílà àtàlẹ́ náà sókí mo ń ṣe fún yín o ó wá ní àyà 63 ó wá ní tílíkà ẹ̀rí ọ̀rọ̀ tó tílíkà jannatu ó ní ẹ̀rí àlùjánnà tí o láti yìí tó yẹ pé ní nùrísùá mi ìbádí àjogún ẹ̀ fún àwọn ẹrúsìn wa mọ́ ń kánà tàkìyà ó lé àwọn tó ń páyà ọlọ́run sẹ́rí pé ó ti sọ̀rọ̀ àwọn tó gbọ́ ọlọ́run bá gbọ́ ó ti parí ọ̀rọ̀ ẹnìkan ò ní wà àlùjánnà kó tó jáde mọ́ ẹnìkan ò ní wọná kó tó jáde mọ́ ó ti parí ọ̀rọ̀ àwọn tí wọ́n tó wà àlùjánnà àti àtúbà tó ń ṣe dáadáa sí ọlọ́run ẹ ti wá fẹ́ gbé ọ̀rọ̀ mi báyìí o. ó ní ẹ di ọ̀rọ̀ tí ẹ̀hún àfa yìí sọ wọ́n léèyàn kan ò ní wọ àlùjánnà kó tún jáde mọ́ èèyàn kan ò dẹ̀ ní wọ náà kó tún jáde. yes káàlì dáfíà ni. ẹ̀mẹ̀sẹ̀ ti gbọ́ wọ́n léèyàn ò ní yes ẹni bá ti wọnú ti wọnú kò ní jáde ẹni bá ti wà àlùjánnà ó ti wà àlùjánnà ẹni bá ti ṣiṣẹ́ rẹ̀ mí báyìí tó bá ti dé. ó yá ayàsẹ̀ 64 ó wá ní wàmọ́ tànàsáàlù ó ní wàmọ́ tànàsáàlù ìlàbí amúrì yìí ó ní gbogbo ìkẹta wí yìí o ó ní pẹ̀lú àṣẹ rọ̀bíkà ọlọ́run ọba yín ni làwọn mọ́ bẹ́ẹ̀ náà àìdí ni ó ní gbogbo tó wà níwájú yín tèmi ọlọ́run ni wàmọ́ kálífà yàtí tó wà láyé ní ẹ̀yìn yín wàmọ́ bẹ́ẹ̀ náà wùmá tí ń bẹ láàrin yín gangan èmi ọlọ́run ló ní gbogbo wàmọ́ ń ká náà rọ̀bùkà náà sí ó lé mi ọlọ́run gbàgbé kankan o ẹ̀yin lè má gbàgbé nǹkan o náà àyà 65 ó ti wá bẹ́ẹ̀ àyà 65 tẹ̀ wá mú wá ẹ̀ wá farabalẹ̀ máa gbọ́ o. ó ní rọ́bù sàmọ́ wá tí ó lé mi mo ní sánmọ̀ wàlẹ̀ hádìrì àti ilẹ̀ wàmọ́ bẹ́ẹ̀ náà wùmá tí tó wà láàrin sánmọ̀ àti ilẹ̀ èmi mo ní fàábùdú ó ní kẹ́ ẹ sèmi ọlọ́run bá o pásítọ̀ bírí ó ní kẹ́ ẹ ní faradà lórí ìjọsìn tó rò dẹ̀yìn wò ní ìbádàtì lórí ìjọsìn gangan alitala mọ́ni ó ní ìjẹ́ yìí mọ̀ làwù sẹ̀mí hà ìjẹ́ yìí mọ̀ nǹkan kan ẹ jẹ́ mọ̀ kankan tó yẹ pé ní ó dára ju orúkọ ọlọ́run ọba yìí lọ. náà àyà 66 ṣẹgbọ́ ó ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn mìíràn nínú àwọn èèyàn náà ni o ó ti parí ọ̀rọ̀ àwọn èèyàn kan tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ni wọ́n ní wáyà kúlù lì ń sáànà ó ló ní àwọn nínú àwọn èèyàn kan náà tó máa sọ wípé ní àìsàmà yìí ta ṣé ńgbà tí àwọn bá wá kú làṣàwùfà ńgbà wo wá ní kúrìjà tí wọ́n ti yẹ tí wọ́n gbé àwọn dìde àyálóye ó mí pé àwọn ìyẹn ò gbọ́ lọ́n gbọ́ ó wá ní ọlọ́wà ní kí jìbìrì wá sọ fún àlẹ́bí mọ̀ pé ó rẹ rán wọn létí pé àwọn àlámúyásù kùrú ṣé ẹ̀rántí ni lè ń sáré sẹ́yìn èèyàn máa ń gbàgbé ni anna èmi ọlọ́run kàlákínà wèmí mo dá yín mi ń kọ́bùlù ṣáájú wàlámúyàkúnà ṣe àtẹ́yẹ òtí ẹ̀ sẹ́nì kankan ẹnì kankan ò tí ì sí mo dẹ̀ dá yín náà
ó wá ní wárọ̀ bíkà ó ní ẹ̀rí ọlọ́run ọba rẹ lánà àsúrò náà olóhùn kò yín jọ wọ́sàyà tínú àwọn tí ń wí làwọn tí ò gbọ́ tọ́lọ́run ọba gbọ́ olóhùn kò wọn jọ wọ́sàyà tínú àtẹlẹsù tó jọ̀gà wọn súnmọ́ onílẹ̀yìn náà lánà sí rọ́ọ̀nà hu ibi tí mo wá lọ gàgà tí mo ní pé àáfàá ti ń kọ yín ó tètè padà sílé kéwú ó wá ní súnmọ́ lẹ́yìn náà lánà sí rọ́ọ̀nà hu ó wàá kó gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń ṣiyèméjì pẹ̀lú ìgbéǹde àwòlá yìí gangan ní orí tú agbègbè ni kìí ṣe ohun tí tí wọnú náà àwòlá jàǹnàmà agbègbè náà jàǹnàmà jẹ́síá ní ìkúnlẹ̀ ṣàǹgbà báyìí nísìnyí àwòlá kó lọ wọ bí báyìí àwòlá agbègbè náà ń pè bẹ́ẹ̀ ó wá ní súnmọ́ lánàá sí àná mínkúlù sí àti ó ní lẹ́yìn náà a wà á máa yọ wá àyùwà aṣáàdùrọ̀ mọ́nì nígbà tí wọ́n bá wá kúnlẹ̀ náà àwọn tí ń ṣì àwọn èèyàn lọ́nà ó máa wá yọ àwọn tó yẹ pé ní aṣáàdù àwọn tó lágbára làrọ̀ mọ́nì tí wọ́n lágbára sí ìkọ́tọ́lọ́sìn ọba àjọkẹ́ ayé yìí. ó wá ní súnmọ́ lánàá hànú ó wá ní lẹ́yìn náà lèmi àtàwọn mọ̀lẹ́kà mi aláwọ̀ àwọn alámà bílẹ̀ tí wú àwọn táwọn àwòlá àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bìyà àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti wọná ó mì pé kìí ṣe gbogbo àwọn tí wọ́n ní tán kúnlẹ̀ yìí tí wọ́n gbàdájọ́ yìí kìí ṣe gbogbo wọn àwọn tí wọ́n ní agbára àwọn kírítíkálẹ̀ tí wọ́n kórìíra Ọlọ́run àwọn gangan ni wàá fàyọ àwọn yẹn ló máa tì bọnú ná so pé àwọn àgbà pé rárá o ìwọ kéwú àtẹríkòdì yìí máa torí kò ní níṣó bàbá. ẹ má ti ṣàlàyé ẹ̀ka délé ẹ̀ka gbọ́. 70 bọ́lá kíkà ní 70 wà bí. ló ṣe bẹ́yìn lẹ́yìn kan lọ bàbá. ó wá ní súnmọ́ ó wá ní wà ń mí kún ó wá ní kò wá ní sí ẹnì kankan nínú ẹ̀yin tí ẹ ń ṣiyèméjì sọ́lọ́run àti ṣe àṣetọ́ni yìí o wà ń mí kò ní sí ẹnì kankan nínú ẹ̀yin tí ẹ nígbàgbọ́ yìí o ilá wárídùá àyàfi kẹ ẹ gbàgbé kọjá kẹ ẹ lọ da yín kúnlẹ̀ síbi agbègbè náà níbi tá a kà nínú 68 yìí ó wá ní ilá wárídùá àfi kẹ ẹ gbàgbé kọjá kẹ ẹ rí i pé ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ gbàdájọ́ alàrọ̀ bíkà sọ́dọ̀ ọlọ́ba ẹ kàtí ìmọ̀ ọba tó jásí pé ní ó ti ní àkọọ́lẹ̀ mọ̀ kì í dà tó dẹ̀ nípìn lórí gbogbo nǹkan. Dọ́kítà báyẹn ṣé kankan 72. wọ́n máa dé ẹ̀ tí de 72 ẹ̀jẹ̀ kan dé 72 ya. ó ní súnmọ̀ lẹ́yìn náà ó wá ní súnmọ̀ lẹ́yìn náà tẹ́ ẹ bá débẹ̀ tó ń kó gbóyin débẹ̀ tẹ́ ẹ gbàbẹ̀ kọjá nùnàjí ó wà á la àwọn gẹ́gẹ́ bí tó sọ tẹ́lẹ̀ náà ní sọ o nùnàjí ó wà á la àwọn àlàsínà tàkàó àwọn tó yẹ tí wọ́n páyè mi Ọlọ́run tó yẹ pé àwọn kan ní ẹ̀sìn wọn lọ́nà wọ́n náà sọ̀rọ̀ náà sọ́ọ̀lì mí náà ó láwa á fi àwọn alábòsí kalẹ̀ àwọn yẹn la máa fi kalẹ̀ inú náà tábà tí wọ́n tán náà á fi kalẹ̀ sínú náà fi á nínú rẹ̀. làwọn wo ló páyà àlá àwọn wo làwọn tó páyà àlá ẹ jọ̀ọ́ ẹ bá wa dáhùn. ẹni tó bá ń tẹ̀lé òfin àlá náà òfin Ọlọ́run náà ni. àwọn wo làwọn tó ń tẹ̀lé òfin Ọlọ́run ẹni tó páyà Ọlọ́run. àwọn wo làwọn tó ń tẹ̀lé òfin àlá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ kó yé gbogbo àwọn tó ń gbọ́ wa ẹ ṣe. ẹni àkọ́kọ́ ẹni tó nígbàgbọ́ pé ní Ọlọ́run ọba lọ́ba tó ń tẹ̀lé òfin àlá ẹ kàn jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ ṣáwọn mùsùlùmí lọ́wọ́ tó ń tẹ̀lé òfin àlá. èèyàn gbọ́dọ̀ má jẹ́ mùsùlùmí ẹ mọ̀ tí mo jẹ́ ń pè ní mùsùlùmí ni. ṣé ẹ mọ̀ tẹ́gbẹ̀ẹ́ ní mùsùlùmí. ẹ kàn dáhùn bẹ́ẹ̀ àwọn wo lọ́wọ́ tó ń páyà àlá tí ó fẹ́ kó yọnu náà yẹn ṣáwọn àwọn tó ju pájú ìtumọ̀ mùsùlùmí ni pé ẹni tó ju pájú sẹ́lẹ̀ fún Ọlọ́run. ok àwọn wo lọ́wọ́ tó fẹ́ kó jáde nínú náà yẹn àwọn tó ju pájú sẹ́lẹ̀ fún. n bolo sọ pé o kò yàn kankan jáde nínú náà kò sọ pé o kò yàn kankan jáde nínú náà. nǹkan tẹ kàtọ́ ń sìn ẹ gbé sí ẹ̀mẹ̀sẹ̀ bá wọn gbé sí ilé kàtọ́ ń sìn ní 72 nǹkan tẹ kà gbogbo alágbọ́n náà àwọn wo làlá fẹ́ kó jáde nínú nọ́ọ̀sìn ẹ bá wa yanjú rẹ̀ ní ṣé bàbá. 72 ẹ̀gbọ́n tó wú yín ó ní súnmọ̀ lẹ́yìn náà nùnà jí ó lóun ó là kò tí kò yẹ ọ̀rẹ́ eléyìí ń sọ̀rọ̀ pé ẹ̀ tí ìwọ náà ń sọ. ó lóun ó la àwọn kan àwọn ẹ máa pa ti kakọjá pé àwọn tó kúnlẹ̀ sí agbègbè náà jáde. jáde yẹn ẹ lọ́wọ́n tó ń páyà àláwù àwọn tó ń ṣe tó ń tẹ̀lé òfin àlá àwọn wo làwọn tó ń tẹ̀lé òfin àlá
àwọn Mùsùlùmí tó ń tẹ̀lé òfin Allah ṣọ́wọ́n ni àbọ̀wọ́n kọ́. ṣe rí tẹ bá ń béèrè question ẹ dó lórí question tẹ ń béèrè ẹ má tó béèrè ẹ nǹkan máa mi. jọ bàbá nǹkan tẹ kà á fà á fẹ́ kó yé gbogbo wa àwọn tààlà fẹ́ kó yọ ń bí. ìgbà tí mò ń dá yín lóhùn pé ní ìgbà tí mo ti ń dá yín lóhùn pé àwọn tẹ́ jupá ju sẹ́lẹ̀ fún Ọlọ́run tẹ́ ń tẹ̀lé òfin Ọlọ́run ní ń pè ní mùsùlùmí. ẹ bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣé Mùsùlùmí ni wọ́n á fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ wa kọ́ lè ní àgbọ́yé ẹ̀ ṣáwọn Mùsùlùmí ni sà. gbogbo ẹni tó bá ti jupá ju sẹ́lẹ̀ fún Ọlọ́run mùsùlùmí ni. so ẹ̀yin èèyàn ẹ wá bá wa béèrè lọ́wọ́ wọn sìn pé kí ni àwọn Mùsùlùmí yẹn wá dénú ná tààlà tó kó wọn yọ a dẹ̀ sọ fún wọn láti bẹ̀rẹ̀ gbogbo Mùsùlùmí máa jóná ẹni sùúrù a ní gbogbo Mùsùlùmí máa jóná wọn ló tì wọ́n ní àáfàá tó ń kọ́ wa máa padà sílé ike onísìn a máa wọ ẹni tó máa padà sílé ike ṣé àwọn Mùsùlùmí ṣé wọ́n wọnú iná tó di pààlà ayọ̀ wọn àbí wọn ò wọnú iná pẹ̀lú nǹkan tẹ kà jáde ń sìn ẹ ṣe sà. kò síbi tí mo ti ka pọ́n wọnú náà ṣe àní ó ní wọ́n wà lágbègbè inú náà ló ti ṣèdájọ́ fún wọn ó wá lọ́wọ́ yọ àwọn tó já sí wípé ní wọ́n ní agbára tẹ́ ń ṣe àwọn ẹ̀ lọ́nà òun làwọn ó yọ tó kó wọn sínú náà. a wá fi àwọn tó jẹ́ pé ní apáyà Ọlọ́run sílẹ̀ tó jẹ́ pé àwọn ẹ̀yẹ kan nígbà téèyàn kan ò ní kápá wọ́n sì wọ́n lọ́nà àwọn ẹ̀yẹ ló wà fi sílẹ̀ tí òun ní wọnú náà. ẹ jọ ẹ má bínú àfà. so àwọn tó bá wọnú náà àwọn tó ń wọnú náà yìí. àfà ẹ sọ pé agbègbè náà ni wọ́n máa wọ. ok mo ń gbọ́ yín. ẹ̀ka 72 yìí lẹ́ẹ̀kan sí torí ẹ̀yin lẹ́ẹ̀ka rẹ̀. ilé àwòlá ó ní. ẹ̀ka 72 yìí àmì 70 yìí. 70 àbí. ok 70. ó ní súnmọ̀ lánàá hànà ó ní ẹ̀rí mi àtàwọn mọ̀nàkà mi álámù àwàlámà bílẹ̀dí náà hùm fún àwọn tó jẹ́ pé àwòlá àwọn tó jẹ́ pé ní tí wọ́n lé ẹ̀tọ́ bíá àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti wọ inú náà yìí láti jóná láti wọ inú àwọn tó tún wọnú náà ó ní pé àwọn tó máa jóná ó tó ẹ farabalẹ̀ ṣé ẹ máa pẹ́ mọ̀ nǹkan kúránì ẹ farabalẹ̀ kí n láyé yín. ẹ kà nǹkan tó bá wà bẹ́ẹ̀ ẹni sùúrù ẹ má ṣàlàyé nǹkan tó bá wà bẹ́ẹ̀ nìkẹ́ka. tẹ́mọ̀ yìí pé ní ó mìíràn pé wọn àti ìwọ náà ó láwọn làwọn mọ tó lé. ẹni sùúrù ẹ kọ́kọ́ ka nǹkan tó wà bẹ́ẹ̀ yẹn ó lóun lòun mọ̀ wọn tó máa jóná ẹ kábẹ̀ kádẹ̀ lọ síwájú ẹjọ́ ẹ ṣe. ó lóun lòun mọ àwọn tó lẹ́tọ̀ọ́ sí àti wọ náà ok ẹ wá ní kí n lọ àbí. ẹ má ka nǹkan tó sì mọ láti jóná so ẹ wá tẹ̀síwájú èkejì láti wọná láti jóná wọ́n ti wà lọ́nà láti jóná ẹ wá tẹ̀sí ẹ. náà ni olóhùn ló ń mọ tó lẹ́tọ̀ọ́ ó mi pé gbogbo àtà kúnlẹ̀ tí àpàtì kápá ọ̀nà kan kó kúnlẹ̀ sí àgbègbè náà. olóhùn lòún mọ̀ wọ́n tó lẹ́pà ẹ̀kan kábẹ̀ yẹn kéde lọ sí 71 ẹ̀ ṣí bàbá sọjá lọ 71. ẹ mo ti kà á olóhùn ló ń mọ tó lẹ́tọ̀ọ́ sí àtijọ́ náà wọn táwọn mọ̀lẹ́kà. so ẹ ẹ ti sọtọ́ ń sẹ ó yẹ lọ 71. ó mi pé gbogbo àtà fẹ́ gbàdájọ́ gbogbo akọ́nà lẹ́tọ̀ọ́ àti wọnú náà. ẹ lọ 71 kí ni 71 sọ. ó wá ní wàá ń mínkún kò wá ní sí ẹnikẹ́ni nínú ẹ̀yin yìí ó nínú ẹ̀yin tẹ́ ẹ ti gírímọ́kà yìí láti tẹ̀lé òfin Ọlọ́run yìí ó. àwọn tí gbogbo àtàtẹ gírímọ́kà yìí ilé awárìrò àti káàdì. ẹ kàn ká lọ bàbá ẹ má fi nǹkan tó bá sí nìkan ẹ kàn ká ẹ ká. ihun tó wà náà mò ń ka ó ní wàá ń mínkún kò ní sí ẹnìkankan nínú ẹ̀yin yìí ó nínú ẹ̀yin tó jáde pé ní ẹsẹ̀ gírímọ́kà tó dáa ti kọ́ àwọn. ẹ má fi nǹkan tí ò bá sí ń bẹ̀ nǹkan tó kàn sọ pé kò sí ẹnìkankan nínú yín àyàfi kẹ́ gbọ́nú náà ẹ kà bó bá ṣe wà mẹ tẹ bá ti fi kún. sẹ́yìn lẹ ń jẹ ẹ máa gbọ́ ẹ̀wọ̀n àfàlàwà èmi ò fi kún ẹ máa fi kún nǹkan tó wà mẹ ẹ farabalẹ̀ èmi ò fi kún o. ok ẹ̀wọ̀n àfàlàwà ẹ kà ṣe báyìí àfàlàwà ẹ kàn kan nǹkan tó wà mẹ lásán ẹ má fi kún. àfàlàwà tẹ bá ti ṣe tán níbí báyìí àwọn òun fi kún ẹ kà nǹkan tó wà ní Kùránì kí gbogbo wa gbọ́ ẹ kàn ká tẹ bá ti kà nǹkan tó wà mẹ tàbá rí à ń gbọ́ ajọ́ wò ni ẹ kàn kà nǹkan tó wà mẹ lásán. ọ̀dà ẹ jẹ́ n padà kẹ́lẹ̀ mọ̀ yí pé ní tó wà mẹ náà ni mò ń kà ntẹ́mi ti kàkọjá mo fi ń kun yẹ kéde pé mo ń fi nǹkan mi kọ́ lọ́wọ́ ara mi. ẹ má fi nǹkan tó bá ká ọ̀rọ̀ lọ. gbogbo wa jọ ń wò ẹ kà. a ní tí mo rí gángan ni mò ń ká ok ẹni nísìnyí ẹjọ́ tó gbé kó lè jẹ. kí ni 71 yẹn wá sọ ó yẹ wá kà ló sọ. ok kẹ́lẹ́ mọ̀ pé mi ò kankan fún ẹjọ́ tó gbé ní 65 ẹjọ́ tó gbé kẹ́lẹ́ mọ̀ pé. irọ́ ọkọ ẹ má jà pa sẹ́yìn. ní tí mo kàkọjá ni mò ń hàn. ẹ ka 71 náà olóbi kankan mọ ẹ ka 71 a máa padà torí ẹsẹ̀ sùúrù nígbà fi padà sẹ́yìn ni pé àwọn rò pé lo ẹsẹ̀ sùúrù ẹ̀ tẹ̀ jẹ́ kéèyàn sọ̀rọ̀ èmi tó jẹ́ yí pé ní mò ń ka Quran ẹ máa farabalẹ̀ kẹ́lẹ̀ gbọ́ mi pé tẹ́rí 71 náà mò ń ka tí mo bá wá hàn di àwọn tá a ti kọjá èyí wà lóko mo tún fi ẹ̀mí kò ní.
so ó ní súnmọ́ lánàá hànú ó ní ẹ̀rí èmi àtàwọn mọ̀lẹ́kà mi álámù làmọ̀ bílẹ̀ tí ń ní àwọn tó yẹ pé ń mi gbogbo táwọn yìí àwòlá tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bìhá àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àtàwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti wọ iná ó mi pé nígbà tí ń sọ fún wa pé àwòlá lè já nínú mọ̀ sí kò sí bẹ́ẹ̀ ẹ wo nǹkan tẹ́ ẹ ká náà 70 tẹ́ ẹ ká yìí kí lẹ ní kò sí mbẹ̀ mo ń bọ̀ lórí kí lẹ ní kò sí mbẹ̀ 70 lọ́ka 70 tẹ́ ẹ ká yìí kì í ṣe láti wọná. kí lẹ ní kò sí mbẹ̀ kí lẹ ní kò sí mbẹ̀. ó yẹ ẹ̀ka nǹkan tó sọ ń bẹ̀ kí ló sọ ń bẹ̀ yẹn. lẹ́tọ̀ sínú lẹ́sẹ̀ ó wá ní wàá mí ń kún kò wá sí ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ ń ṣe 71 mo ti dé ṣe o. ok ó yá 71 wà ń mí ń kún ó wá ní kò wá ní sí ẹnì kankan nínú yín o nínú ẹ̀yin tẹ́ ń ṣe méjì sí ọjọ́ gbẹ̀ǹde yìí o ilé wárídù àfi kẹ́ ẹ gbàbẹ̀ kọjá kẹ́ ẹ gbàbí tẹ́ ti kún. àfàlàwà a ti sọ pé nǹkan tó bá wà ní Kùránì ní kẹka níbi ìbàyẹn sìn ó kàn ní kò sí ẹnì kankan nínú yín àyàfi kó débẹ̀ kó wọnú iná ẹ ti ń fi kún a ní nǹkan tẹ́ bá rí ní Kùránì ní kẹka tẹ́ bá ti ń fi tinú kun àmàmà dá nǹkan tó wà ní Kùránì ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ báyìí ká lè máa lọ ṣẹ́gẹ́t ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ ká tẹ̀síwájú. ó mi ń pe ẹ gbọ́ Yorùbá dáadáa tẹ̀síwájú. n tó wà ń bẹ̀ náà mò ń kà n tó wà ń bẹ̀ náà mò ń kà. ó kàn ní kò sí ìyẹn kankan ní tí ò ní débẹ̀. ìyẹn gan mo fi ní kẹ́ ẹ farabalẹ̀ sẹ́dá tí o bá farabalẹ̀ Kùránì ò lè yé mo rí bẹ́ẹ̀ lẹ́yìn ṣé fi ṣe ní kún Kùránì mo rí bẹ́ẹ̀. yóò fi kún àní ń ta kàkọjá ẹ gbọ́dọ̀ mọ àtàsí tẹ kàkọjá ẹ máa gbọ́ àfà ẹ máa gbọ́ tẹ bá ń ka alif tẹ bá ti déwájú ẹ máa padà sọ pé alif la kà láti bẹ̀rẹ̀ o a ti wà ní gáyìn báyìí alif la kà láti bẹ̀rẹ̀ o a ti wà ní kọ́ọ̀fù báyìí alif la kí ẹ kà nǹkan tó wà ní Quran tẹ ẹ kà yìí tí gbogbo wa jọ ń wò lásọ fún yín bàbá ẹ kà nǹkan tó wà ń bẹ̀ báyìí ẹ lè má sọ pé bìkan lẹ ti ń bọ̀ ẹ kàn kà nǹkan tó wà ń bẹ̀ Quran àfẹ́ gbọ́ nǹkan tí gbogbo wa jọ ń wò yìí ẹ kà. ok ntí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ok tẹ ẹ ti ma ẹ ti ṣe ẹ ok ibi tẹ ẹ bá bọ̀ la wà ibi tẹ ẹ wà ẹ ma dọ̀ ibo lẹ wà ń sẹ ka ibi tẹ ẹ wà ibi la wà ń sẹ ẹ ka bẹ ẹ ka ibi tẹ ẹ wà gbogbo àwọn ọmọ Yorùbá fẹ́ gbọ́ yín ẹnu ẹ ma dọ̀ ẹ ka ibi tẹ ìwà náà ẹ kà á tán náà ṣe ẹ jẹ́ ká ṣe pápákọ̀ ẹ ṣe. ó ní wàá mi ń kún kò ní sí ẹnikẹ́ni ọ̀rọ̀ tá ń bá bọ̀ náà là ń kà lọ náà bàbá yẹ ọ̀rọ̀ sáǹdì ni ọ̀rọ̀ tá ń bá bọ̀ náà ni ẹ ń sí sọ̀rọ̀ lé lórí wọn àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ó ní wàá mi ń kún kò sí ẹnikẹ́ni nínú yín o. ẹ̀kú láti ẹ̀ bá ń wò tí gbogbo àjọ ń wò báyìí òun ní kẹ́kàn kà a fẹ́ gbọ́ ẹ má tí ì sọ ẹ kà ṣé Bíbélì mo gbé dání ni Kùránì gangan náà ni mò ń kà náà ọ̀rọ̀ tán dẹ̀ ń bá bọ̀ náà là ń bá lọ so ọ̀rọ̀ yẹ náà sì la máa náà ló lágbọ́dọ̀ gbọ́yé tẹ́ ẹ bá ti farabalẹ̀ ọ̀rọ̀ yẹ lè gbọ́yé so ọ̀rọ̀ tá à ń bá lọ níwà ń mí kún kò ní sí ẹnikẹ́ni nínú yín o nínú ẹ̀yin tẹ́ fẹ́ gbàdájọ́ yìí tẹ́ ẹ̀gbẹ̀mí ọlọ́pàá yìí lágbọ́dọ̀ àbí kẹ́kẹ́ gbàgbẹ́ kọjá. ó kàn ní kò sí ẹnì kankan nínú yín lásán kọ́ nínú you see na that's why nítorí yóò fi yé yín náà nìyẹn. ẹ bá ṣe ń fi mí kun la máa dá yín padà kò sí ẹnì kankan nínú yín. ẹ lè dé mi bọ́ ẹ bá ń dé mi padà èmi ó sì máa wá tọ́ yín ṣé ẹ bá ń dé mi padà. ká gbé Yorùbá sí kó lè yé gbogbo àwọn tó ń wò wá ṣé ká gbé Yorùbá sí bí ó máa tún yé yín. ẹ gbé Yorùbá sí. ẹ bẹ̀rẹ̀ ó yẹ jẹ́ kó ka Yorùbá Kùránì kó lè yé gbogbo àwọn tó ń wò wá so tẹ bá lè kà ó yá ẹ ṣe. kò sí ẹnìkan nínú yín àfi kí ó débẹ̀ ẹ ṣe rè kí ó débẹ̀ àfi kí ó gba ibẹ̀ kọjá ó di dandan kí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ Olúwa rẹ̀ ṣe rí pé kò sọ pé àwọn kan tẹ̀yìn fi gbogbo yín ló sọ náà ibi tẹ́ ẹ kà lẹ́ẹ̀kan ẹ farabalẹ̀ sà ibi tẹ́ ẹ kà lẹ́ẹ̀kan yẹn náà tẹ́ ẹ sọ wípé ibi pé wọ́n fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ náà ó ní lẹ́yìn náà dájúdájú àwọn kí ni wò lẹ́ ń kọ́ nọ́mbà wò lẹ́ ń kà 70 ṣé 70 lẹ́ ń kà ẹ lè ka 70 kan ní ọ ti sọ ẹ ka 70 yẹn ó yẹ ká. mo ti ka 70 súnmọ́ lánàá àánú àlá lílàdínà òun àwòlá àlìjá nàmọ́ n tó ń sọ ibi tí èmi ń sọ pé wọ́n gba àwòlá bíbá yìí 68 70 la gbé síbẹ̀ ẹ tú. a ní 68 ló ti sọ pé agbègbè náà ló ti sọ pé òkúnlẹ̀ láti gbé náà bí táwọn ń sọ ń sìn 68 gangan ló ti sọ. 70 sọ àti gbọ́ kí ni 70 sọ.
ti ka 68 tí yẹ yín ẹ fẹ́ bọ́ sí 70 báwo lọ̀rọ̀ fẹ́ yẹ yín ẹ ka 68 ìyẹn ka 68 náà. wárọ̀ búkà lánàá àánú ọlọ́run ní wárọ̀ búkà ọ̀rí ọlọ́run ọba rẹ̀ lé ànábì mọ́mọ́ lánàá sọ̀rọ̀ náà hù wọ́n kó gbogbo wọn jọ wásàyà tínú wọ́n ti pa 68 wásàyà ibi tọ́rọ̀ ti sọnù mọ́ yín lójú gangan rẹ̀ tẹ́mi fi ń kún ọ̀rọ̀ tẹ́ rò pé mò ń hádìí ọ̀rọ̀ mọ́ wàsàyà tínú àti èṣù ó wá ní súnmọ́ lẹ́yìn náà lánàá sọ̀rọ̀ náà hù. ẹ ṣàtúnṣe ṣàìtàn kò sí ṣù bẹ́ẹ̀. ó wá ní súnmọ́ lẹ́yìn náà lánàá sọ̀rọ̀ náà hù. wà á kó yín jọ àwòlá kí ni wọ́n wà níjà ní Yorùbá. ṣàtúnṣe ṣàìtàn ló wà mẹ́ ṣẹ́gbọ́n. ní àti Yorùbá náà tiẹ̀ tù ní agbègbè náà pé ẹ wo Yorùbá yẹn dáadáa agbègbè wọn ti sọ pé wọn náà ara Yorùbá ẹ wo tí Yorùbá kọ 68 yẹn gangan ni ọ̀rọ̀ ti sọnù mọ́ ilé jù. ẹ kọrẹ́ẹ̀tì nǹkan tẹ́ ẹ kà 68 yìí náà a ò bá yín sọ pé kò sí agbègbè ẹ kọrẹ́ẹ̀tì nǹkan tẹ́ ẹ kà kò sí èṣù bí ṣàìtàn ló wà. ṣàìtàn náà lè su sẹ́yìn ọmọ náà pè ní ṣàìtàn lè èṣù ní èdè Lárúbáwá ní ṣàìtàn náà lè su. ṣàìtàn kan lè ṣù bàbá ṣàìtàn kan lè ṣù. ṣàìtàn lè ṣù lédè Lárúbáwá. káfí ni satan. ìtumọ̀ èṣù ni ìtumọ̀ ṣàìtàn náà ni. àfàlàwà ẹ má ti lọ bò mí ẹ fi ṣàìtàn kan lè ṣe kàn. ìtumọ̀ èṣù ni ṣàìtàn lédè Lárúbáwá. ṣàìtàn kan bí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ mọ́ gangan lójú ni àwọn ní agbègbè náà ni wọ́n ti gbà ẹ̀. ṣàìtàn kì í ṣe èṣù ṣẹgbọ́ aláàdé ìṣọ́ Ọlọ́run but ẹ̀ka nǹkan tẹ́ fẹ́ kà. sẹ́yìn ó dà pé ọ̀rọ̀ yín ti yé yín dáadáa báyìí. ọ̀rọ̀ yín ò yẹ ọ̀rọ̀ pé kìí ṣe àwọn ẹnìkan ò ní wọ ọ́nà kó jáde ẹnìkan ò dẹ̀ ní wọ àjẹ́nà kó jáde. ms ẹgbẹ́ Yorùbá sí fún wọn kí wọ́n ka Yorùbá láti ṣe kí wọ́n kà délẹ̀. èmi náà ní Yorùbá bá ń gbé kúrò ní Yorùbá. ok ó yẹ ka Yorùbá yẹ kí gbogbo láti sisi kini láti 68 tí a máa kà lọ láti 68 ok láti 68 nítorí náà ó ní àti ok mo fi Olúwa rẹ búra dájúdájú a máa kó àwọn àti ṣàìtàn a máa kó àwọn àti ṣàìtàn jọ ṣe é rí pé wọn ò fi èṣù síbẹ̀. ṣẹ̀tọ́ nǹkan náà pé o èṣù náà pé o wọn kò ń ṣàìtàn. bàbá yìí bóun lè ṣe bóun làwọn. Yorùbá tẹ̀lé wa ok mi ní ìwé Yorùbá mi báyìí ọ̀rọ̀ nípa fídíò kan fúnra mi tẹ̀sí Yorùbá ní Yorùbá là ń kà bí báwo kí ni ṣé èdè Yorùbá ní èdè Yorùbá ní. mẹsàn-án kọ́ fi yẹn dìwà mú ṣàìtàn lọ́pẹ́ ẹjẹ́ a máa kà á lọ bàbá ẹ jọ ẹ máa fi àkókò wa mẹsàn-án kọ́ fi ìjọba wa ẹjẹ́ ká máa kà á lọ ṣàìtàn ló wà ń bí àfa ṣàìtàn èṣù ní Yorùbá gàgà tu sí. ṣàìtàn ní mr kí ni túmọ̀ ṣe. àfọlàwà ṣé èdè Yorùbá ní ṣàìtàn fẹ́ kà lọ ẹnì kan fẹ́ jọ wẹ́wẹ́ dá wa dúró. èdè Lárúbáwá lẹ ń sọ yẹ ok ó yẹ máa kà á lọ ẹ máa kà á lọ. ṣàìtàn wọn ò rí sẹ́sù kan náà kọ síbẹ̀. ara bí ìlàgbà ó yẹ máa kà á lọ. lẹ́yìn náà ẹ jẹ́ ká kà á kọ́ta fẹ́ kà lọ ẹ̀yẹ́ mọ́ ṣàìtàn lẹ́jọ́. ó yẹ máa kà á lọ. lẹ́yìn dájúdájú. a ó mú wọn wá sí. ẹ máa lọ. a mú wọn wá sí àyíká náà jáàná mọ̀. a mú wá sí àyíká náà jáàná mọ̀ lórí ìkúnlẹ̀. ẹ̀yin máa bá wa dé ẹ jẹ́ ká máa lọ ẹ ṣáà máa bá wa dé ẹ jẹ́ ká máa lọ. lẹ́yìn náà. kò tí ì náà wọ náà agbègbè lórí o. ẹ jẹ́ a máa kà á lọ. lẹ́yìn náà dájúdájú. lẹ́yìn náà dájúdájú. a máa mú jáde nínú ìjọ kọ̀ọ̀kan. a wàá mú jáde láti ẹyọ kọ̀ọ̀kan nínú wọn ìjọ kọ̀ọ̀kan. ẹni tí ó le jùlọ nínú wọn. ẹni tó le jùlọ nínú wọn. níbi ẹ̀ṣẹ̀ dídá. níbi dídá ẹ̀ṣẹ̀. aláàánú jùlọ. àwọn olóhùn aláàánú jùlọ. ok lẹ́yìn náà dájúdájú. àwa nímọ̀ jùlọ. Allah ní òun lòun nímọ̀ jù. nípa àwọn tó lẹ́tọ̀ọ́ jùlọ sí wíwọ inú iná. Allah lòun mọ àwọn tó lẹ́tọ̀ọ́ láti wọ inú iná ẹ máa gbọ́ ẹ máa bá wa lọ o. kò sí ẹnìkan nínú. ọ̀rọ̀ Allah ti wá tẹ̀síwájú Allah wá ní kò sí ẹnìkan nínú yín ẹ máa bá wa lọ o. nínú yín àyàfi. àfi kí ó débẹ̀. àyàfi kó dénú náà láti kó gbogbo èèyàn ẹ máa bá wa lọ àyàfi kó débẹ̀. àfi kí ó gba ibẹ̀ kọjá kí ó gba inú iná kọjá ẹ máa bá wa lọ. ó di dandan kí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ Olúwa rẹ.
kó ṣẹlẹ̀ lọ́dọ̀ olúwa yín lẹ́yìn tó bá ti wá ní di àlá tó ti gbanú lọ kọjá ó wá ẹ sọ máa pé gbọ́ o lẹ́yìn lẹ́yìn náà a máa gba àwọn tó bẹ̀rù àláwùlà. ṣe gbọ́ bẹ̀ yẹn o, wọ́n ti wọná wọ́n ti jóná wọ́n ti dénú náà àlá wa ní òun á wá kó àwọn tó bẹ̀rù àlá òun á kó wọn yọ a sì máa fi àwọn alábòsí sílẹ̀ ṣe gbọ́ àlá ló máa wá fi àwọn tí wọ́n ń ṣe muslim á fi wọ́n lẹ̀ nù náà yẹn nínú iná so nǹkan tá à ń sọ pé muslim jóná kí ni muslim lọ wá nù náà wọ́n tó gba àlájọ tó ń kírun tó gbàwé ramadan kí ló lọ ṣe nínú iná ibi tá à ń lọ gbogbo kìíní ìtìyanjú ẹ̀ ní the end yìí àlá ló máa kó àwọn muslim yọ òun wá fi àwọn tí ò ń ṣe muslim á fi wọ́n lẹ̀ nù náà. ọ̀rọ̀ lẹ́yìn bá wà láfẹ́ yàn kó. nígbà báwo la lẹ́yìn aláàfíyanjú ẹ̀ ń sálẹ̀ ẹ̀ gbà mí ẹni àpá tó ń dáná sí fáfá yìí gan mi mọ nǹkan tí ò yé wọn aláàtí parí ọ̀rọ̀ ní sálẹ̀. ẹ sáfà ẹran ṣé mọ̀ pé ọ̀rọ̀ tí ò yé yín lèmi fẹ́ fi yé yín. tí gbogbo ajọ́ ń kà báyìí kò yé wa báwo gbogbo ajọ́ ń kà. ntẹ́ ń ka ẹ̀ kò yé yín ntẹ́ ń ka ò yé yín. ms ẹ wá gbé àdìsí tó wá ṣàlàyé Quran pàǹkà yìí Quran 65-72 ẹ wá gbé àdìsí yẹn sí kí gbogbo ayé wá jọ rí bí àwọn muslim ṣe jóná nù náà yẹn tààlà tó kó wọn yọ ẹ jẹ́ káwọn ìgbà tó gbà ló kọjá wọ́n tún jóná pé egungun tẹ́rí ẹ jẹ́ káwọn ìwà tó rí bẹ́ẹ̀ náà. àdìsí yẹn sọ̀rọ̀ Ọlọ́run. àná àwọn la kọ́ bàbá. àdìsí àwọn ẹrú yín tí wọ́n ń ṣe ọ̀rọ̀ tú ní ọlọ́kà àdìsí. ẹ̀yin ti kọ tíra kankan rí bàbá. mi ò ní ìdìyẹ ọ̀rọ̀ tá à ń sọ bíbá yóò kílíà kò ní ìdíkẹ́lẹ̀ ń wá àdìsí. ṣé ti kọ tíra kankan rí. torí Quran gan ti sọ fún wa pé ká má tẹ̀lé àdìsí. báwo lẹ ṣe ń kí ìrun márùn tẹ̀ ń kí ibùlẹ̀ tí. èmi sì máa kọ tíra èmi ò gbọ́dọ̀ kọ tíra Ọlọ́run tó ọ̀rọ̀ tó ti fún ànábì mọ́mọ́. àfọlàwà ìrun márùn tẹ̀ ń kí inú ibùlẹ̀ tí rí kò ń ṣe náà àdìsí lẹ ti rí. ṣé ìrun márùn wákàtí márùn tá ni kì í ṣe ní àdìsí. ṣé ó wà nù Quran ó yẹ mú jáde nù Quran. ìrun tá ẹsẹ rí ìrun tá ń kí ẹmọ bó ṣe ṣẹlẹ̀ ni pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ wà kí mú sọ látàtí wà nù Quran láì mọ iye gbẹ̀rún dúró bẹ́ẹ̀ tí kò sọ yé sẹ́rí yìí tẹ̀ ń bẹ̀rẹ̀ yìí ọpọlọ yóò lè gbé eléyìí kọ́mọ́ntì yìí ọpọlọ yóò gbé ní ẹ wá tún bẹ̀rẹ̀ kan. ibẹ̀ ṣe máa jóná náà àdìsí ṣàlàyé ibẹ̀ ṣe máa jóná kí wàá lè wá ń yí ibùlẹ̀ fẹ́ sáàsì kò sí àdìsí ló ṣàlàyé pé ìlú márùn àdìsí ló ṣàlàyé ibẹ̀ ṣe máa jóná. tẹ́lẹ̀ ní àwọn àfáà tó ń kọ́ àwa wọn lábọ̀ kí gbó báyìí sìn Allah lóun máa kó àwọn muslim tí òun tó gbà òun máa kó wọn yọ wọ́n ti wọnú wọ́n ti jóná ọ̀rọ̀ yẹn ti yanjú so ó sin Allah wàá tún jóná so a ti yanjú ìyẹn àfáà làwọn àṣẹgbọ́n ẹ má fi ẹ má pàrọ̀ fáwọn ọmọ Yorùbá. nǹkan tá a kà tó wà very clear tẹ́yìn fún ara yìí. gbogbo ayé. ntẹ ẹka òkè ẹjọ́ ní gírímọ́káì ni ẹjọ́ ní gírímọ́káì lórí pé ẹ̀yin rò pé ẹ̀ ń fọlọ́ sí ẹ̀yẹ àtàwọn tẹ́ gbọ́ lọ́ngbọ́ ara yín lẹ́mi yùkádì wúnà láì wà ládì náà. àfa ẹ ṣe sùúrù ṣẹrí Allah ò kì í ṣọlọ́run àfa èmi fẹ́ sọ fún yín. ẹ ṣe sùúrù àfa. kódà àdìsí fún àfa ìtọ́ tó lọ ṣẹgbẹ́ ẹjọ́. ṣé ká sáré kà. ẹ jẹ́ ká sáré kà àdìsí ló sọ bó ṣe máa kírun márùn-ún àdìsí náà ló sọ bí muslim ṣe máa jóná so ẹ jẹ́ ká ṣe láṣẹ pé. ẹ máa gbọ́ this is Sahih Bukhari volume 1 book 12 hadith number 770 narrated by Abu Hurairah. Abu Hurairah ló ń ṣàlàyé o. The people said. àwọn èèyàn wípé. O Allah apostle. Muhammadu òjíṣẹ́ Allah. Shall we see our Lord on the day of resurrection? wọ́n ní ṣé wọ́n máa rí Allah tó bá di ọjọ́ ìdájọ́ ẹ bá wa gbá kànbí wọlé torí èrè Allah. He replied. ó fún wọn lésì pé. Do you have any doubt in seeing the sun when there are no clouds? ó ní ṣé wọ́n ní iyèméjì pé tí òun bá yọ kúrúkúrú ní jẹ́ kí wọ́n rí. They replied no. wọ́n fún lésì pé rárá. Oh Allah apostle, he said. Muhammadu òjíṣẹ́ Allah ó wí pé. Do you have any doubt in seeing the moon when there are no clouds? ó ní ṣé wọ́n ní iyèméjì pé tí òṣùpá bá yọ kúrúkúrú ní jẹ́ kí wọ́n rí. wọ́n ní pé rárá. He said. ó
ó wí pé You will see Allah, your Lord, ó in ní the wọ́n máa same rí way. àlá bákan náà lọ́nà kan náà On the day of resurrection, tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde people will be gathered, àwọn èèyàn máa kóra jọ and he will order the people to follow what they used to worship. á wá pàṣẹ kọ́wọn èèyàn tẹ̀lé nǹkan tí wọ́n ń sìn So some of them will follow the sun, àwọn kan máa tẹ̀lé òòrùn some will follow the moon, àwọn kan máa tẹ̀lé òṣùpá and some will follow other deities. àwọn kan á tẹ̀lé nǹkan míì tí wọ́n ń And sìn only this nation, Muslims, will be left with its hypocrites. àwọn ọjọ́ ìyà Allah ní òun máa fi wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ pẹ̀lú àbòsí wọn àwọn mùsùlùmí Allah will come to them and say, Allah máa wá bá àwọn mùsùlùmí máa wí pé I am your Lord. Allah máa ní èmi ní Allah àwọn mùsùlùmí máa ní ìwọ Allah tó níwò méjì olówó ọ̀tún lẹ́sẹ̀ kan eléyìí ò jẹ́ jẹ́ Allah They will say, àwọn mùsùlùmí máa ní pé we shall stay here till our Lord comes to us. láíláí a máa dúró síbi tí Allah máa fi dé ìwọ ò jẹ́ jẹ́ Allah torí ìwọ tá à ń rí ṣe gidi And, Allah kan lé and when our Lord will come, we will tí recognize Allah bá him. dẹ̀ ti dé a máa dá Allah mọ̀ sẹ́ ìwọ ò jẹ́ jẹ́ Allah Then Allah will come to them again and say, Allah máa wá bá àwọn mùsùlùmí máa yí padà dá mi wò mí dáadáa I am your Lord. èmi ní Allah ẹ wò mí ẹ wojú mi dáadáa èmi They ní will èmi say, Allah àwọn mùsùlùmí máa ní You are our Lord. ìwọ làlá ṣe gidi táwọn wo ìwọ ní Allah Allah will call them, Allah wá pè fún wọn and as Sirat, a bridge will be laid across hell. Allah wá pe afárá kan fún wọn tó ń pè ní afárá Sirat And I, Muhammad, shall be the first amongst the apostles to cross it with my followers. Muhammadu wa ni aṣíwájú ẹ̀dá tó máa gun afárá yẹn pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ Nobody except the apostles will then be able to speak, ẹni tó máa sọ̀rọ̀ àyàfi Muhammadu and they will be saying then, àwọn a máa wí pé ńgbà náà Oh, Allah, save us. Oh, Allah, save us. Gbólóhùn Èkó. lẹ́yìn muhammadu máa wá kí aláàgbà wá aláàgbà wá. There will be hooks like the thorns of Satan in hell. ó máa ní okùn àbí. irin tó gùn bí a ní kúrà. Have you seen the thorns of Satan? Ṣé ẹ ti rí ó ní ẹ̀gún ṣé ẹ ti rí Satan tẹ́lẹ̀ rí. ṣé ẹ ti rí rí? The people said yes. àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ ni. He said, ó wí pé these hooks will be like the thorns of Satan, but nobody except Allah knows their greatness in size. tó mọ bó ṣe nípọn tó àyàfi Allah This will entangle the people according to their deeds. ni ló máa gbọ́ ẹnu àwọn èèyàn wá jáde dì wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe Some of them will fall and stay in hell forever. wọn kan á já sínú náà ìwọ̀n á wà níbẹ̀ títí ayé ayé Others will receive punishments, wọn kan á gba ìjìyà torn into small pieces, orí wọn á wá fọ́ká sí wẹ́wẹ́ and will get out of hell. wọn wá bọ́ta nu náà Till when Allah intends mercy on whomever He likes amongst the people of hell. títí tí Allah fi máa ṣíjú àánú wo àwọn tó máa ṣíjú àánú wo nínú àwọn tó wà nínú náà He will order the angels ṣe fún àwọn màláíkà to take out of hell kí wọ́n mú wọn jáde láti inú náà those who worshipped none but Allah alone. ṣe àgbọ̀ àwọn muslim tí wọ́n sin nǹkan míì mọ́ Allah tó jẹ́ Allah nìkan ni wọ́n ń sìn The angels will take them out by recognizing them from the traces of prostrations. màláíkà máa mú wọn jáde pẹ̀lú àmì ìdánimọ̀ dúdú wájú orí wọn tí wọ́n fi ń kírun For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah ti ṣe iná ní ìwọ̀ pé kó gbọdọ̀ tóbi wájú dúdú orí wọn So they will come out of the fire. àwọn muslim máa wá jáde kúrò nínú náà It will eat away from the whole of human body except the iná máa ti marks jó of the gbogbo ẹran ara wọn prostration. á ti jó gbogbo ara wọn àyàfi àmì dúdú wájú orí wọn At that time, tó bá di àkókò náà they will come out of the fire. àwọn abọ́ta kúrò nínú náà Àwọn Muslim jáde kúrò nínú as mere skeletons. pẹ̀lú bánsá egungun ẹran So ẹ wo hadith tá a kà yìí, kẹ́ ẹ wo Quran tá a kà yẹn wípé ó máa dá gbogbo wọn kúnlẹ̀ nínú iná. So ó máa wá kó àwọn Mùsùlùmí, ó máa kó wọn jáde kúrò nínú iná. The same thing náà ni hadith yìí sọ pé gbogbo Mùsùlùmí gbogbo wọn pátápátá lọ́ máa jóná. Àmì dúdú tẹ bá ra àwọn Mùsùlùmí ẹ máa rí pé wọ́n ní máàkì kan lórí. Máàkì orí wọn yẹn ni Allah sọ pé òun máa fi mú wọn jáde kúrò nínú iná lẹ́yìn tí gbogbo wọn bá ti jóná ku egungun. Irọ́ lásán ni.
mùsùlùmí tó bá ẹni tó bá ti ṣe islam ó máa wọná kò dẹ̀ lè jáde. ẹ fẹ́ sọ̀rọ̀ ms nípa mọ́ni yà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó máa wù mí kí n ka quran yà rẹ̀ tafsir kan lórí àyà yẹn. ṣe lè sáré gbé jáde sí background kí kẹ̀kà fàáfàá. ok ó dẹ̀ ó ṣe díẹ̀ wọ̀ kí n gbé pàtẹ mo lè gbé pàtẹ sójú ẹ̀ iṣẹ́ ìkọ̀kọ́ náà tàbí tẹ̀lé pé kí àfà lọ kàá yóò wá o. ẹ jẹ́ kí n kà á so àáfà náà ti máa mọ̀ ìgbà táwọn wọ́n ń gbìyànjú díẹ̀ so ìgbà àáfà náà pẹ̀lú àwọn wọ́n gbìyànjú láti dìbẹ́ǹdì àwọn àbọ̀ tó ní pọ̀ jọ ká lọ. ìyẹn ìyẹn máa waste time ẹ jẹ́ kí n sáré kà so ìdí tí mo fi fẹ́ kà àáfà yẹn ṣe sùúrù ìdí tí mo fi fẹ́ kà náà ni pé nínú ìdí tí mo fẹ́ kà ni pé ó tún máa jẹ́ àǹfààní fún àwa yòókù náà tí a bá ń gbọ́ so nǹkan tó ṣẹlẹ̀ ní pé iṣẹ́ rí ọ̀rọ̀ kan wáyé lẹ́ẹ̀kan kó tó di pé àkáǹtì tọ̀hún yẹn ó jáwábọ̀ so tí mo fi sọ̀rọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa pa àtàwọn nǹkan tí wọ́n máa fi defend Islam nígbà tí wọ́n bá ti rí wípé kíní yìí kò bá ọpọlọ mu tàbí kíní yìí ó lòdì sí ìwà ọmọlúwàbí òun náà ló ti wà nínú ọ̀rọ̀ àwọn àfáà wọn so but nǹkan tó ṣẹlẹ̀ ibi tí ọ̀rọ̀ Islam burú sí ni wípé àṣírí wọn ò kí ń bò àwọn míì náà nínú wọn ni wọ́n tún máa dìde sọ wípé nǹkan tẹ́ ń sọ yìí kò tẹ̀sùn wọn èyí tó tẹ̀sùn wọn lélẹ̀ èyí tẹ́ ń sọ yìí rárá so àṣírí wọn ń bò so òun ni ó dífá fún ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí wọ́n ń pe tafsiru kan ní tafsiru Tantawi ìyẹn àdè máa mú ọ̀rọ̀ jáde wá láti ibẹ̀ dáadáa ìgbà tó débi áyà yìí ó ní thumma bayyana subhanahu ó ní lẹ́yìn náà Allah ó wá ṣàlàyé annal jami'a wípé gbogbo èèyàn pátápátá sayarilu jahannama wọ́n máa wọ inú náà jahannam faqala wọ́n dẹ̀ sọ wípé Allah dẹ̀ sọ wípé wa in minkum illa wariduha kò sẹ́ni kankan nù yín àyàfi kó wọnú ẹ̀ o kana ala rabbika hatman maqdiya nǹkan tá a ti pẹ́ kádàrá ẹ̀ látọ̀dọ̀ Olúwa ni Allah walil ulama wá tẹ̀síwájú pé walil ulama aqwalun muta'addida fil murad bi qawli ta'ala wa in wọ́n ṣe ìyapa ẹnu ibi tí mo ń lọ nìyẹn nǹkan tí mo sọ gangan nìyẹn àwọn àfáà wọ́n ṣe ìyapa ẹnu nípa nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú wípé wárídù ha yẹn tá a máa ń fa yẹn ó ní àwọn àfáà ṣe ìyapa ẹnu níbẹ̀ àwọn kan ṣọ̀kan àwọn kan ṣọ̀kan so àwọn kan ti sọ èyí táwọn mùsùlùmí máa fi defend ara wọn tán máa sá sí lábẹ́ àwọn kan dẹ̀ tún járọ wọn wípé èyí tẹ̀ ń sọ yẹn kì í ṣẹ̀rí lẹ́rìí nǹkan tẹ̀ ń sọ yẹn ìtú tẹ̀ ń tú yẹn lẹ́rìí fún àwọn nǹkan kan wà nínú ọ̀rọ̀ tó jẹ́ kó máa jẹ́ kó tẹ̀wọ̀n ìtumọ̀ bí àwa kèfèrí báwa ṣe ń tu yìí lẹ́nu àwọn àfáà wọn náà lọ́hùn tí wọ́n sọ bẹ́ẹ̀ so kí n wá kà síwájú wípé àwọn àfáà ní ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ ó ní minhum man yara anna al-murada bi wurudiha ó ní ó wà nínú wọn tí wọ́n rí wípé nǹkan tí Allah gbà lérò pẹ̀lú wípé wuruduha yẹn tó sọ wariduha yẹn dukhuluha ó ní dukhuluha ìpè wíwọnú ẹ̀ ni o wọ́n ní fajami'un nasi gbogbo èèyàn pátápátá mu'minihim wa kafirihim mùsùlùmí ni àbẹ́ni tí ò ṣe mùsùlùmí yadkhulunaha gbogbo wọn ni wọ́n wọnú ẹ̀ o illa èyí tó kàn wá ń bẹ̀ ni pé anna an-nara takunu bardan wa salaman ala al-mu'minin kò kàn ní jó àwọn mùmìnì kò ní ta wọ́n lára inda dukhuliha iyyaha nígbà tí wọ́n bá wọnú ẹ̀ tí wọ́n ṣùgbọ́n wọ́n máa wọnú ẹ̀ wa takunu lahiban wa sa'iran ala ghayrihim ṣùgbọ́n ó máa wá gbóná mọ́ àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ó ní wa minhum man yara ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn tí wọ́n náà fi kún ni kò síbi hadith kankan tí Ànábì ti sọ fúnra rẹ̀ Muhammadu wípé iná ò ní ta àwọn mùsùlùmí lára so wọ́n kàn fi kún ni wọ́n mọ̀ wípé gbogbo èèyàn bá wọ́tàkọ́ ní ìtọ́lá wọ́n máa wọnú ẹ̀ ní wọ́n mọ̀ wọ́n jẹ́wẹ́ so àwọn kan wọ́n fi bu ata sí fẹ́rẹ́fẹ́ so kó lè má bàa bàjẹ́ púpọ̀ ó ní wa minhum man yara àwọn kan ti tú báyẹn wọ́n tú dáadáa àfáà mention ó tún wá ní àwọn míì tuntun bá mi báwo náà ṣe tó ní wa minhum man yara anna al-murada bi wurudiha ó wà nínú wọn tán rí pé àwòrúdù yẹn ru'yatuha wal qurbu minha òun ni rírì àti sísúnmọ́ ibẹ̀
wal ishraf alayha duna dukhuliha àti pé wọ́n gan ní ẹ̀ láì ṣe pé wọ́n wọnú ẹ̀ kama fi qawlihi ta'ala gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀rọ̀ Allah ó fẹ́ fi verse mi ó fẹ́ fi tú walamma warada ma'a Madyan ó lo verse yẹn ay ashrafa alayhi wa qaraba ó fi verse kan tú wípé Allah lo wárídù ha yẹn nínú verse mi tó fi túmọ̀ wípé èèyàn súnmọ́ nǹkan àti pé èèyàn wo nǹkan báyìí èèyàn gan ní ẹ̀ ó ní wa minhum ó di méjì nìyẹn o ẹlẹ́kẹta ó ní wa minhum man yara anna al-murada bi wurudiha àwọn kan sọ wípé nǹkan tó ń gbà lérò pẹ̀lú pé wárídù ha kò sí kankan ní àfi kó wárídù ha wọ́n ní khususul kafirin bó àyẹn ni àwọn kèfèrí nìkan ni kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ay annahum wahdahum humul ladhina yariduna alayha àwọn ni wọ́n máa wọnú ẹ̀ àwọn kèfèrí nìkan wa yadkhulunaha tí wọ́n dẹ̀ máa wọnú ẹ̀ amma al-mu'minun ẹ̀rọ àwọn mùsùlùmí tí wọ́n fala yariduna alayha wa la yadkhulunaha wọ́n ní wọnú ẹ̀ wọ́n ní wọnú ẹ̀ aso ọ̀rọ̀ ẹlẹ́kẹta nìyẹn afa yìí wá tẹ̀síwájú wá fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ sọ ojú abẹ́ǹkó ìyẹn At-Tantawi nínú tafsir rẹ̀ lẹ́yìn ìgbà tó mú ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá tán àwọn tán tó wípé gbogbo èèyàn ni wọ́n máa wọnú ẹ̀ so ẹlẹ́kejì ni pé àwọn tí ó jẹ́ sí wípé wọ́n máa débẹ̀ wọ́n máa gánà gbogbo èèyàn máa débẹ̀ ẹlẹ́kẹta àwọn kèfèrí nìkan ni wọ́n máa débẹ̀ náà máa wọnú ẹ̀ ó wá ní wàyẹ́bẹ̀dù lánàá yóò wá hàn sí wa ẹwọ gbólóhùn yẹn ó máa hàn sí wa níbi báyìí yẹn ni pé nǹkan tó clear tá a bá fẹ́ ṣàbòsí annal murada ipe nǹkan tó ń gbà lérò pẹ̀lú wurud ipe wurud òun náà níbi báyìí o ad-dukhul òun ni wíwọnú ẹ̀ ayé ìtumọ̀ ní wípé dukhulun nar wọ́n máa wọnú náà bin nisbati linnasi jami'a tábà sọ nígbà gbogbo èèyàn pátápátá illa annaha takunu bardan wa salaman ala al-mu'minin nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni wípé iná yẹn ò ní ta àwọn mùsùlùmí lára wa hunaka adillatun ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn ó ní wa hunaka adillatun ala dhalika minha ó ní ẹ̀rí pọ̀ lórí ilé yẹn wípé èyí táwọn èèyàn ń tún yẹn ìtukùtù náà ń tu irú àfàlà wà nísìn At-Tantawi ń jà láti ṣàlàyé pé ipe wọn ní wọnú ẹ̀ yẹn kò sí mùsùlùmí kan tó wọnú ẹ̀ tàbí nǹkan kan kò ní wọnú ẹ̀ yẹn ẹ̀rí pọ̀ tó ń tọ́ka sí pé irọ́ náà ń pa ẹ̀rí pọ̀ tó ń tọ́ka sí wípé wọ́n á wọnú ẹ̀ gangan ní gbogbo èèyàn ló máa wọnú ẹ̀ Tantawi ló ń fún wọn ní ìfọ̀lẹ́nu báyẹn ó ní nínú ẹ̀ ó ní minha nínú àwọn ẹ̀rí yẹn ni pé ó wá fẹ́ mú ẹ̀rí wá tó fi túmọ̀ nǹkan táwa ń tún yẹn ó ní anna hunaka ayatin qur'aniyya ó ní àwọn àyà kùránì kan bẹ́ o jaa fiha al-wurud tó jẹ́ sí pé gbólóhùn wárídù ha tá ń ṣe fàfà ń bẹ̀ yìí ó wá bí ma'na dukhul tó túmọ̀ pé nǹkan wọnú nǹkan tó dé tó túmọ̀ sí pé kùránì la máa fi ń tú kùránì ó ní wa min hadhihi al-ayat nínú àwọn àyà yìí qawluhu ta'ala òun ni ọ̀rọ̀ Allah tó lọ báyìí pé walaqad arsalna Musa bi ayatina wa sultanin mubin àti ìran Musa pẹ̀lú àwọn àyà wa tó àti ẹ̀rí tó clear ila fir'auna wa mala'ihi lọ́sọ́dọ̀ fir'auna àti àwọn ìjọ rẹ̀ fattaba'u amra fir'aun wọ́n tẹ̀lé àṣẹ fir'auna náà tẹ̀lé wa ma amru fir'auna bi rashid tó lè jẹ́ sí pé àṣẹ fir'auna kò mọ̀nà kìí ṣe nǹkan tó tọ́ yaqdumu qawmahu yawma al-qiyamah fir'auna máa ṣáájú àwọn ìjọ rẹ̀ lálkìyàmà fa awradahumun nar wọ́n wá kí wọ́n bọ̀ náà wá rọ̀dà tó lò gbólóhùn tó lò níbi verse yìí tá ń ṣe fàǹfà yìí àfáwà ní aláàlò nínú verse yìí tó dẹ̀ túmọ̀ sí pé wọ́n wọnú ẹ̀ ó ní wà bí salwildul mawrud àfáwà ní wà máa fa awradahum ìtumọ̀ pé wárídù awrada yẹn ó ní fa adkhalahum ó kì wọ́n sínú ẹ̀ ní o pé so wárídù wọn wọnú ẹ̀ ní ó ní wa yudafu ila dhalika àtúnwà máa fi kún nǹkan tá a sọ yẹn anna qawlahu ta'ala ìpé ọ̀rọ̀ Allah tó sọ báyìí pé tó lọ báyìí pé ba'da hadhihi al-aya lẹ́yìn ìgbà tó sọ àyà yẹn tán ẹ máa gbọ́ o At-Tantawi ní nínú ẹ̀rí tátún lò tá fi gbá àwọn àfàlà wà ní lẹ́nu dànù sọ́hun wípé wọn àmàkà tán tú òun ni wípé lẹ́yìn ìgbà tí Allah sọ verse 71 yìí tán lẹ́yìn ìgbà tí Allah sọ verse 71 yìí tán ó ní ó sọ àyà kan lẹ́yìn rẹ̀ tó tẹ̀lé ó ní thumma nunajji alladhina taqaw lẹ́yìn náà á wà àwọn tí wọ́n páyà láà wa nadharu adh-dhalimina fiha jithiya á wà fi àwọn tí wọ́n jẹ́ alábòsílẹ̀ sínú náà oníṣẹ́ rívásì tó tẹ̀lé yìí At-Tantawi ló ń sọ̀rọ̀ kìí ṣe mi o oníṣẹ́ rívásì tó tẹ̀lé yìí ó ní qarinatun qawiyya ó ní ẹ̀rí tó ní agbára ní kọ́ńtẹ́ǹtì tó ní agbára tó nípọn ní ala anna al-murada lórí wípé nǹkan tálà gbàlérò bí qawlihi pẹ̀lú ọ̀rọ̀ tó sọ wípé wa in minkum illa wariduha yẹn o ayé
dakhiluha gbogbo wọn náà máa wọbẹ̀ ni sawa'un akana mu'minan ó jẹ́ mùsùlùmí ni aw kafiran tàbí ó jẹ́ kèfèrí illa annahu subhanahu àfáwà fẹ́ fi tiẹ̀ kún wípé àfi ìkan tó kàn ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bifadlihi pẹ̀lú ọlá Allah wa karomihi yunajji alladhina taqaw min harriha ó máa ṣọ́ àwọn tó ń pààyàrá kò ní jẹ́ kí iná yẹn kó gbóná mọ́ wọn wa yatruku adh-dhalimina yastaluna bisa'iriha ó máa wá fi àwọn tí wọ́n ṣe kèfèrí ó máa fi wọ́n lẹ̀ sínú ẹ̀ so máa dún níbi tafsiri so nǹkan tó wà ń bẹ̀ ni wípé At-Tantawi ó ṣe ìfọ́lẹ́nu fún ìtukùtù tí àwọn àfá ẹgbẹ́ rẹ̀ ń tú àbí ká sọ pé tán ti tú kalẹ̀ dé irú àwọn àfá làwálì yìí láti lè máa wá fi tàwọn èèyàn jẹ wípé Allah sọ wípé gbogbo wọn náà máa wọ inú náà so At-Tantawi fúnra ẹ̀ ló fún wọn ní ìfọ́lẹ́nu kódà ìfọ́lẹ́nu tó wá fún wọn ẹ̀rí ẹ̀ ó mú wá nínú verse náà ẹ ṣé gan. Mo mọ̀ pé kò sí bó ṣe fẹ́ rí àwọn àfáà yìí náà wọn pé wọn ò ní gbà lérò àwọn mùsùlùmí àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá nìkan ronú ìpè báwo gan la ṣe máa jẹ́ Yorùbá tẹ́ máa sọ pé àwọn kan sọ Lárúbáwá à ń sọ fún bàbá yìí sìn pé Allah ò kì í ṣe Ọlọ́run àfáà làwà àtẹ́bá wà ń bẹ̀ tẹ́ bá ti ní lọ́kàn tẹ́lẹ̀ bóyá inú Kùránì Yorùbá tó wà lọ́wọ́ yín wọ́n tú Allah sọ́lọ́run bóyá Kùránì táwọn Fúlàní tí wọ́n interpret tí wọ́n ṣe fún ara wọn láti fi deceive àwọn ọmọ Yorùbá Allah kò kí ń ṣe Ọlọ́run èṣù kò kí ń ṣe ṣàìtàn ṣó ti yé yín so ṣàìtàn yàtọ̀ sí èṣù ó yàtọ̀ síra wọn Allah dẹ̀ yàtọ̀ sọ́lọ́run Olódùmarè tẹ́ bá wò ibi tí ṣàìtàn ń gbé ní ṣàìtàn ní fẹ́ǹsì yìí ní ṣàìtàn tẹ́ máa ń sọ̀kò fún gbogbo ìgbà so ṣé lè jọ èṣù ṣé rí lè nílẹ̀ Yorùbá àfáà Lawal èjì ní Sátánì ni no torí pé owó táwọn ẹ mọ̀ pé èrò ń pọ̀ tó ń wá sọ̀kò bó ṣe wà yẹn ojoojúmọ́ ni ṣàìtàn yẹn ń pọ̀ sí tó bá máa di nẹ́ẹ̀sì ẹ̀gbọ́n lè ti kọ́ ṣàìtàn yẹn máa ń pọ̀ sí ni àwọn wèrè àwọn àpọ̀dà ṣàìtàn àti Allah wà lẹ́gbẹ̀ẹ́ ra wọn Allah ò pa ṣàìtàn wọ́n ní kẹ́yìn wá máa sọ òkò fún ṣàìtàn lọ́dọọdún lè sọ fún Saudi kí wọ́n ra àkàrà kan jù síbẹ̀ kí wọ́n destroy ṣàìtàn lẹ́ẹ̀kan ronú àfáà Lawal. so eléyìí ó kú tẹ sẹ́rí ms òyìnbó tẹ̀ ti sáyé dẹ̀rọ̀ a nídìí láti máa jiyàn sí nǹkan tí ò ní túmọ̀ mọ́ so nílẹ̀ Yorùbá a ní fámílì èṣù tẹ bá lọ bẹ̀lẹ́ lọ́la tẹ bá béèrè pé fámílì èṣù lẹ̀ ń wá kiri wọn á mú yín débẹ̀ so Sátánì lélẹ́yìí casting ni tí wọ́n lo yèpẹ̀ àti granite tán fi mọ́ nǹkan tẹ lọ ń sọ̀kò fún ní Saudi Arabia every year 10 kó 10 million lọ nìyẹn so àwọn tó bá ti lọ Saudi rí tó máa ń gbọ́ wa wọn ò lè bọ́ sókè ìgbà kan jiyàn pé nǹkan táwọn ń sọ òkúta fún kọ́ lélẹ́yìí casting tẹ́ lọ ń sọ òkúta fún lélẹ́yìí ọmọ Yorùbá ọmọ aládé ẹja gbọ́n náà ẹja wake up náà àwọn bàbá wo gọ wáì tí àwọn ọ̀rìn àràbù àwọn tó ń bá ìyá wọn sùn tó máa kó wa lẹ́rú ẹrú ọpọlọ lélẹ́yìí náà Ọlọ́run. Ẹ ṣé gan Àkànbí so ká continue program wa so àfáà yẹn náà ti mọ̀ pé bùsùmọ́ yẹn fẹ́ ṣe ó máa jóná bó fẹ́ bó kọ̀ ó máa jóná so ìyá tó ń kì wá lọ yẹn wọ́n ti bọ́lẹ̀ ni